أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على دربه إلى يوم الدين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Àlàáfíà Ọlọ́run orí ajẹ́jẹ́ tán láti ọ̀dọ̀ Ọlọ́run kó máa bá gbogbo wa gbé níbikíbi tí ẹ ti join wa lálẹ́ yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ rere, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn òdodo níbikíbi lágbàáyé, mo kí yín ẹ káàbọ̀ sí orí ètò wa, ètò alálùbáríkà, ètò alárinrin, Sabilun Najat TV. Ẹ jọ̀ọ́ bí ẹ ṣe ń wọlé sí orí ètò yìí, mo fẹ́ kí ẹ máa bá mi share program yìí dáadáa. Mo fẹ́ kí ẹ máa bá mi share ẹ̀. Mi Ọlọ́run Mukaddam Abdulaziz Zize Monsur Ọ̀jẹ́bọ̀dé, ẹ bá wa share program yìí. Ẹ bá wa invite àwọn èèyàn wá sórí ẹ̀. Gbogbo ẹ̀yin olóríire ẹ̀dá, alhamdulillah. Kí ó gbé mi gbẹdẹmukẹ́ mo rọ́wọ́ rẹ̀ ń bi kan lénìí. Ṣé mo dúpẹ́ o, àdúrà wa gbà lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin olólùfẹ́ rere, gbogbo yín là ń kí o. Ẹ bá wa share program yìí dáadáa. Ẹ bá wa invite àwọn èèyàn wá sórí ẹ̀. Ọlọ́run awọlá bó ṣe tó nínú àánú ẹ̀, Suleiman Dare. Ọlọ́run ò ní fi wá sílẹ̀, Ọlọ́run ò ní dá wa láàmú. Gbogbo tá à ń fẹ́ báyìí lọ́lọ́run ó ṣe fún wa. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀, ọlá ògo ẹ̀, ọlá ìpè méjì Ọlọ́run. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Àmín, àmín, àmín ya Allah. Lálẹ́ yìí, ẹ wo àkọlé tí a kọ sí orí ètò wa lálẹ́ yìí, Justice for Al-Quran. Ó ní àkọlé tí a kọ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹnìkan béèrè pé have you prayed, sir? Yes, mo ti kírun. Mi ò ní bẹ̀rẹ̀ program láyé kí n má kírun. Ẹ mọ̀ wípé ojoojúmọ́ ó máa ní àsìkò ìṣáì. Tó bá wà ní Ìbàdàn, ó lásìkò tán kí ìṣáì wọn. Tó bá wà l'Ékòó, ó lásìkò tán kí ìṣáì wọn. Tó bá wà ní Àbújá, ó lásìkò ìṣáì wọn. Ọ̀ṣun State, ó lásìkò ìṣáì wọn, ó lásìkò tí ìṣáì wọlé. Sẹ̀rànpé sọ́látù ìṣáì rẹ̀ inú ṣẹ̀ríà títí tásùbá ò fi dé ni. Alhamdulillah. Mukimalam Yusuf Adépọ̀jù, ọlá ń bí wọn nínú. You are welcome. Mo ti pè yín títí lẹ́ẹ̀kan. Tó gbogbo ẹ̀yin olóríire èèyàn, mo kí yín káàbọ̀ sí orí ètò wa. Haji Lukman. Justice for Al-Quran la fẹ́ sọ̀rọ̀ lé lórí lálẹ́ yìí. Justice for Al-Quran. Ó ní ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lálẹ́ yìí. Àmọ́ ṣíwájú yẹn, ìwọ ọmọnìyàn, sayaktubuka al-mustaqbal ma sanata al-yawm. Ọjọ́ iwájú rẹ ń bọ̀ wá bá ọ sọ̀rọ̀ gbogbo tó bá ṣe lénìí. Ọjọ́ iwájú rẹ ń bọ̀ wá bá ọ sọ̀rọ̀ ma sanata al-yawm.
gbogbo ohun tó bá fojú ẹni rẹ̀ ṣe ó bá pàdé lọ́jọ́ iwájú. Gbogbo ìwọ tó ń dùnyàn nínú, gbogbo ìwọ tó ń pààyàn lẹ́rìn, gbogbo ìwọ tó ń pààyàn lẹ́kún lénìí, ọjọ́ iwájú ń dúró dì ọ́. Ìwọ tó ń bóyàn láṣìírí, ọjọ́ iwájú ń dúró dì ọ́. Ìwọ tó rí ẹni ara ní tó wá gbénira kúrò lára ẹ̀, ọjọ́ iwájú ń dúró dì ọ́. Allahu Akbar. Wasayaktubuka al-haram ma fa'alta bi shababika. Sórí gbogbo tó bá fi àsìkò ọ̀dọ́ rẹ ṣe, àsìkò arúgbó, àsìkò ogbó rẹ, àsìkò tó bá dàgbà tó bá darúgbó, in tó bá fàsìkò ọ̀dọ́ rẹ ṣe, àsìkò arúgbó rẹ ń dúró dì ọ́. Gbọ́miyé, gbogbo tó bá fi àsìkò ọ̀dọ́ rẹ ṣe, àsìkò arúgbó rẹ ó ń dúró dì ọ́. Ó ń bọ̀ wá bẹ̀rù rẹ, ó bá níbodè. Wasayaktubuka al-hisab ma fa'alta fi dunya. Sórí gbogbo tó bá ṣe nílé ayé, ìṣòro iṣẹ́ ń bọ̀ wá dúró dì ọ́. Gbogbo tó bá fi platform ẹ, tó bá fi page ẹ, tó bá fi ṣe nílé ayé. Tí wá rí ilé ayé táwa ń sọ yìí náà. Gbogbo tó bá sọ lórí social media, ọlọ́pàá ń dúró dì ọ́. Ìjọba wọ́n ń dúró dì ọ́. Kóòtù wọ́n ń dúró dì ọ́. Prison wọ́n ń dúró dì ọ́. Mashallah. Máa manipulate. Máa ṣe gbogbo oríṣiríṣi tó bá wù ọ́. Wasayaktubuka al-hisab ma fa'alta fi dunya. Mo lè wí, mo lè sọ, mo lè ṣe. Ìjọba ń dúró dì ọ́. Kóòtù ń dúró dì ọ́. Prison ń dúró dì ọ́. Mashallah. Ẹ bá wa share program yìí dáadáa, ẹ dákun. Ẹ bá wa share ẹ̀ dáadáa ni o. Bá wa share ẹ̀ dáadáa ni o. Wasayaktubuka al-qabr ma fa'alta ala al-ardi. Sàárè ń dúró dì ọ́ o. Gbogbo tó bá gbórí ilẹ̀ ṣe, gbogbo tó bá gbórí ilẹ̀ ṣe, sàárè ṣe kíni, ó ń dúró dì ọ́. Inshallah. Díẹ̀ kí ó gbé mi gbẹdẹmukẹ́, èyí oge alájà àbí kẹ́káìrò, gbogbo yẹn la kí o. Alhamdulillahi rabbil alamin. Gbogbo ẹ̀yin olóríire èèyàn yẹn alálùbáríkà ẹ̀dá níbikíbi, gbogbo yín la kí o. Al-amanat mukaddam. Ṣé rí lálẹ́ yìí, ayé tá ń bẹ́ńbẹ́ yìí, ẹni tó ń pè ní alágbára èèyàn láyé, lẹ́yìn tá bá sọ fún wípé ṣe nǹkan báyìí, tó wá ní máa ṣe. Àwa èmi ò ní máa bá ọyàn pariwo ní tí mo ti sọ. Condition mi tí mo gbé kalẹ̀, ó ní kéèyàn bá mi tẹ̀lé. Condition mi tí mo gbé kalẹ̀ ní kéèyàn bá mi tẹ̀lé. Kí ni condition náà? Dákọ̀ mi. Ní máa bí ibú wa máa ṣe kíní. Condition tèmi tí mo gbé kalẹ̀ ní pé o dá orúkọ mi bí ẹ ṣe mọ̀nà. Ẹ já wa lọ sí ọ̀dọ̀ gbogbo ẹ̀yin mùsùlùmí àgbáyé, gbogbo ẹ̀yin mùsùlùmí olóríire, gbogbo ẹ̀yin mùsùlùmí alálùbáríkà, ẹ bá fa wa dúpẹ́ fọ́lọ́run o. Ẹ bá fa wa dúpẹ́ fọ́lọ́run o.
gbogbo ẹ̀ mùsùlùmí olóríire, gbogbo ẹ̀ mùsùlùmí alálùbáríkà, tani mo ní kẹ́ bá mi dúpẹ́ fọ́lọ́run. Òun rèé o. Fáǹfààní gbogbo ẹ̀yin tẹ́ wò wá káàkiri ayé, fídíò tẹ́rí tí wọ́n ṣe àkáàkiri yẹn, àwọn ọ̀tá ẹ̀sìn ni o, torí pé àáfàá dúdúdúdú wọn a sì máa sùn dúdú náà wá lọ mú fídíò bí tá ti náwó fáàfáà wọn, wọ́n wá jọyìn mọ́ fídíò àwọn tí wọ́n gbéra wọn láàfáà táwọn ọlọ́pàá mú, tí wọ́n ń ta orí èèyàn, tí wọ́n ń górí èèyàn. Àwọn àfáà wa kọ́ o, ẹ wojú wọn dáadáa, ẹ padà ẹ lọ wojú fídíò yẹn, ẹ rí báwọn àfáà wa kọ́ o. Mo mà kí n kú oríire o, mo mà kí n kú oríire o, mo mà kí n kú oríire o. Ẹ wo àwọn èèyàn kọ́mẹ̀ntì, dókítà kan kọ́mẹ̀ntì ń bẹ̀, ó nínú òun dùn báyìí, nínú òun dùn báyìí, àmọ́ ó wà sí dókítà ni, ó nínú òun dùn báyìí, ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Jẹ́rí báyìí, bọ́lá ṣe kó àfáà yìí yọ, àfáà wa làwọ̀ nílẹ̀ Ìbàdàn, káláyé tó dáyé ni àwọn apurọ́mọ́ ni irọ́ tó jọmọ́ òótọ́ ọmọ aráyò nípa mọ́ wa. Ọlọ́run kó àfáà náà yọ kúrò níbi iná àti ètè àwọn ọ̀tá láti tarnish image àfáà. Ìyẹn la rí, wọ́n máa sáré jọ́ọ̀jì yàn, ìyẹn la rí la dìde ní Sẹ̀bíù Nàjà ti fi dìde láti lọ ṣe kíni, láti lọ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà. Ọlọ́run dẹ̀ fún wa lọ, ó fún wa bọ̀, gbogbo ayé lórí. Ọlọ́run gbé ewu náà kúrò lára àfáà náà, ó gbé ewu kúrò lórí àfáà náà látara mélòó ẹni bẹ́ẹ̀ tí wọ́n parọ́ mọ́, tó já sí wípé bá ṣe parọ́ mọ́ ni ó lọ bẹ́ẹ̀ náà nù. Al-Qur'an fi sọ fún wa wípé Bismillahirrahmanirrahim, Olúwa ní in ja'akum fasiqun binaba'in fatabayyanu. Tí Facebook bá gbé àwọn ìròyìn àwọn èèyàn kan wá tí kò kéèyàn bá gbé wá, ẹ dákun ẹ ṣèwádìí ẹ̀ dáadáa kẹ́ má bàa mọ́ wá kó bá àwọn ènìyàn tí ní títa láìmọ̀kan. Fatusbihu ala ma fa'altum nadimin. At the end of the day, Olúwa rẹ̀ ó padà wá di ẹni tí ó wà kábàámọ̀ pé àṣebáyìí kọ́ lọ́rọ̀ rí, àṣebáyìí lè rí. Tá bá rí mùsùlùmí kan tó pera ẹ̀ ní Islam tó náà bá tún wá ń ṣe kíni, tí ń bá tún wá ń bá wọn sọ, kódà mo tún wá rí kọ́mẹ̀ntì àwọn kan, bó la àfáà náà ṣe wá náwó tuntun béèlì ṣé wọ́n rora rẹ̀ pin ni. Wọ́n ná béèlì ó ṣe máa ná béèlì ó ṣe rora rẹ̀ pin ni. Ìyá náà dúró síwájú àfáà rẹ̀ nígbà ná owó síwájú eléré ni kó tún wá máa náwó ní àbíwájú olórin. Irú ẹni bẹ́ẹ̀ tọ́lọ́hun táyé wá di odidi irọ́ máa yẹn, abẹ́ mọ̀ pé irọ́ tán pa máa fà yẹn ó tún ju gbogbo eléyìí tán pa máa wà lọ. Irọ́ tán pa máa fà yẹn ó ju gbogbo eléyìí tán pa máa wà lọ. Kí wọ́n sọ pé wọ́n bá orí èèyàn lọ́wọ́ àfáà, pa àfáà yẹn gé orí èèyàn, àwọn lọ gbé fídíò bí tá àfáà ti náwó, wọ́n wá jọ yẹn mọ́ ibi táwọn ọlọ́pàá ti parade àwọn ritualist. Ṣé mọ̀ pé bọ́lọ̀ ń bá kúrò ẹni bẹ́ẹ̀ yọ ọ̀pẹ́ ní kò dá, alhamdulillah. Bọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀, gbogbo wa náà pátápátá iná táyì àwọn ọ̀tá bá wulẹ̀ kan dá kalẹ̀ fún wa, wa inna jundana lahumul ghalibun. Wa makaru wa makara Allah wallahu khairul makirin. Báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. Tó ẹjá wa padà sí prógrámù wa tèmi. A máa pe Malam Yusuf Adépọ̀jù wọlé. Ṣùgbọ́n a máa tún pe àwọn lọ́yà náà wálé
a tún pe àwọn lọ́ọ̀yà gan náà wọlé máa sọ́lá rò pé àfáà yẹn Ìbàdàn sáà ló ń gbé Èkó làwa ń gbé kìí sọmọ kéwu tiwa ọ̀tọ̀ níbi tá a ti jọ kéwu ọ̀nà wa Islam ló jọ dà wá papọ̀ àbùkù àfáà kan àbùkù gbogbo àfáà ní ilé àfáà gidi ẹ̀tẹ́ àfáà kan ẹ̀tẹ́ gbogbo àfáà ní láwọn àfáà gidi ni o. Islam tó wá dà wá papọ̀ yẹn ọ̀nà tí wọ́n náà bá lè gbà dí nínú Islam òun ni kò ṣe kí ni kò gbàdí mú wa lórí program officer mú wa lórí program mú wa lórí program mú wa lórí program. Yeah. Okay. Now, alhamdulillahi rabbil alamin. Ẹ jọ̀ọ́ page kan wà lórí social media yìí. Kí ni page náà? Page yẹn bẹ́ẹ̀ bá kọ́ wo page yẹn ẹ rò pé page yẹn wà fún peace bóyá peacemaker ẹ lè pè page yẹn but at the end of the day ohun tó ń jáde lára page yẹn ó wá jẹ́ láti lè máa lò ó fi takú àwa Islam. Òun náà ni page kan tó ń pè ní Àṣà Yorùbá TV. Àṣà Yorùbá TV. Ìbejì ìdùnnú TV, you are welcome. Àṣà Yorùbá TV lórúkọ page náà. Àti rí ọ̀pọ̀lọpọ̀ wá sí ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ àwọn eléégún ọjọ́ wo ni tán láwọn eléégún tí wọ́n tì wọ́n mọ́lé ní Ọ̀ṣun State tí Wàsíù Yorùbá sọ̀rọ̀ lé lórí péjì yìí náà ló kọ́kọ́ tako Wàsíù Yorùbá tí ó wá lọ gbé obìnrin kan wá ti yẹ gbogbo mùsùlùmí àgbáyé lórí justice for Quran ẹ wá wo ti page yẹn kọ ẹ wá wo comment page yẹn ọ̀rọ̀ yìí gbogbo mùsùlùmí ni mo fẹ́ kí wọ́n rí. Malam mi mọ̀ bóyá mo send gbà táwọn èèyàn screenshot yẹ tí wọ́n send ẹ̀ sí mi mo wá send ẹ̀ sáwọn lawyers wa mo sì send ẹ̀ sáwọn lawyers wa Malam mi mọ̀ bóyá mo send ẹ̀ sí comment ẹ̀ náà lélẹ́yìí ṣe ti kọ́kọ́ rí báyìí kí ni page ẹ̀ náà ni Àṣà Yorùbá TV 2. Ẹgbọ́n tí ó ẹ jẹ́ kí n ka àwọn nǹkan tó kọ ẹ jẹ́ kí n kà á síta. Ó ní ṣé Ìlọrin ló ní Kùránì ni? Ẹ máa gbọ́ o. Ẹ jọ̀ọ́ bá mi share program yìí dáadáa. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olóríire ẹ̀dá love, like and share. Love, like and share. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run lọ́jọ́ bá mi tẹ love. Ẹ mọ̀ pé program tí wá ń bí a máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ a máa rí kọ́. Ó ní ṣé Ìlọrin ló ní Kùránì ni? Ṣé Ìlọrin ló kọ Kùránì ni? Ẹ máa bá ó ń béèrè question ẹ máa bá mi dá lóhùn. Ṣé Ìlọrin ló ní Kùránì ni? Ẹ bá ń dá lóhùn.
No. Gbogbo Mùsùlùmí àgbáyé ló ní Kùránì. Ṣé Ìlọrin ló kọ Kùránì ni? No. Ọ̀rọ̀ Ọlọ́run ni Al-Qur'an. Ṣé Ìlọrin ni wọ́n sọ Al-Qur'ani kalẹ̀ sí ni? Wọ́n sọ Al-Qur'ani kalẹ̀ fún gbogbo ayé tí Ìlọrin náà dẹ̀ wà ní inú wọn. Ṣé irú Kùránì tí ta ni Ọlọ́run dáná sun ni Ọlọ́run sọ kalẹ̀? Ẹ dáhùn fún ara yín o. Ṣé gbọ́ o? Ṣé ẹ ti mọ̀ tó fẹ́ fàyọ láàrin yẹn? Ṣé irú Kùránì tí ta lọ́lọ́run dáná sun ni Ọlọ́run sọ kalẹ̀? Ṣé irú Kùránì tí ta lọ́lọ́run dáná sun ni Ọlọ́run sọ kalẹ̀? Bẹ́ẹ̀ ni. Torí Kùránì ò pé méjì. Ṣé irú Kùránì tí ta lọ́lọ́run dáná sun ni Ọlọ́run sọ kalẹ̀? Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ṣé Ìlọrin ló ra Kùránì fún ta lọ́lọ́run? Rárá. Kí ìjọba mú òfin rẹ̀ jáde nínú òfin Nàìjíríà. Kí ìjọba mú òfin rẹ̀ jáde nínú òfin Nàìjíríà. Ṣé àgbẹ̀ ó ti béèrè lọ́wọ́ àwọn lọ́yà nìyẹn. Mùsùlùmí ni ta ni Ọlọ́run? No. Mùsùlùmí kọ́. Orúkọ Mùsùlùmí ló ń jẹ́, ó lè jẹ́ bẹ́ẹ̀. Ǹjẹ́ orúkọ ìṣẹ̀ṣe wà nínú orúkọ rẹ̀ bí? Àmọ́. Ṣé Mùsùlùmí ń ta lọ́lọ́run? No. Mùsùlùmí kọ́. Orúkọ Mùsùlùmí ló ń jẹ́, kò ní mínì. Ṣé orúkọ ìṣẹ̀ṣe wà nínú orúkọ rẹ̀ bí? Àmọ́. Gbẹ́ Mùsùlùmí àgbáyé, Àṣà Yorùbá TV ló kọ eléyìí o. Àṣà Yorùbá TV 2 òun ló kọ eléyìí. Ẹni tó kọrú eléyìí ṣé ọ̀tá ìsìn ni? Irú ẹni bẹ́ẹ̀ kí ló fẹ́ dálẹ̀? Ó ti pè fúnra rẹ̀, ó ti fúnra rẹ̀ pé ọ̀ràn fúnra rẹ̀. Inshallah. Gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan tó ń jáde ní orí péjì yẹn. Oríṣiríṣi àwọn nǹkan tó ń jáde lórí péjì yẹn. Ohun tá a fẹ́ sọ̀rọ̀ lórí lálẹ́ inú. Wọ́n ti gbé ẹjọ́ ta lọ́lọ́run pé ó dáná sun Al-Qur'an. Wọ́n ti gbé délé ẹjọ́. Àwọn tí wọ́n gbé lọ́lé ẹjọ́ ni Madrasatu Muhammad. Ta lọ́lọ́run wá fèsì ẹjọ́ yẹn lọ́n the 7th of November. Ọjọ́ keje oṣù kọkànlá tá à ń bẹ́ńbẹ́ yìí. Ní Magistrate Court kan nílùú Ìlọrin. Gẹ́gẹ́ bí àwọn ìbéèrè tó wá béèrè àti gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n ọlọ́pọlọ onílàákàì tí wọ́n wà ń bí, ṣé Ìlọrin ló ra Kùránì fún ta lọ́lọ́run? No. Ṣé irú Kùránì tọ́lọ́run sọ̀kalẹ̀ fún tọ́lọ́run sọ̀kalẹ̀ ń ta lọ́lọ́run dáná sun? Bẹ́ẹ̀ ni.
ṣé lọ́rin lọ́lọ́run sọ Kùránì kalẹ̀ sí ni Kùránì sọ kalẹ̀ sí gbogbo àgbáyé tí lọ́rin náà wà nù wọn ṣé lọ́rin ló kọ Kùránì ni no ọ̀rọ̀ Ọlọ́run la Kùránì okay. Malam Yusuf ṣáà ní kí kọ́kọ́ pè àbí kí kọ́kọ́ pè lọ́yà Malam please sir, forgive this guy Tani Olohun and let him go for Allah's sake. Kò ṣe wá wọ́n ti gba béèlì ẹ̀ now. Malam Ṣáàjì Lukman wà ńbẹ̀ Adéwálé Olókun Bọ́lá Ṣẹ̀ríbà mo rí ẹ̀yin náà ńbẹ̀ àwọn olórí mo rí tẹ́sẹ̀nsì mi lẹ́ẹ̀kan. Malam ó yá o, over to you. Ẹ bá wa dáhùn ìbéèrè yìí. Bismillah. Ẹ jẹ́ bá ń share program yìí dáadáa. Malam Yusuf Adépọ̀jù, you are welcome to this program. Inshallah. Okay, Malam, salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ṣé dáadáa ni a kú èní sà? A dúpẹ́ f'Ọlọ́run. Mo lérò pé gbogbo ohun tí mo kà kalẹ̀ láti ọ̀dọ̀ Àṣà Yorùbá TV. Mo tí n bá máa fún yín ní kí n fún yín ní score. Okay. Kí lẹ wí sà? Answer response yín sí gbogbo tẹ́ẹ̀ka yẹn. Naam. Ó yẹ kí n fún yín ní 100%. Alhamdulillah. Àwọn tí ò ní jẹ́ kí n fún yín ẹ̀ mọ́ sà. Okay sà. Ní tí ò ní jẹ́ fún yín ní 100% ni pé ṣe rí ngbà míì tí student tọ́gà bá fẹ́ award student pé ọ̀gá set question wọ́n wá fẹ́ mark ọ̀gá tí wọ́n wọ́n ti mark lọ tí student yẹn bá wá try tó gbìyànjú tó wá wò pé student mi lẹ́nìí ó ti gbìyànjú gan ó gba 100 tó bá wá padà later discover pé kì í ṣe student tí òun ló ṣiṣẹ́ yẹn pé ọ̀gá òun ló ṣiṣẹ́ yẹn á wá fi 5 marks síkùn tí n bá fún yín ní 100 student mi lè jẹ́ ṣùgbọ́n bá tó jẹ́ pé ọ̀gá mi lè jẹ́ máa fún yín ní 105%. Allah bá ń gbọ́ lọ́n tóbi o. Alhamdulillah. Alhamdulillah. Àwọn ọ̀gá wa o. Astaghfirullah. Wọ́n dá question 105%. Alhamdulillah. Ní àwọn òyìnbó ni wọ́n kú sí fáàmì nínú yàrá mi bí ṣe bẹ́ẹ̀. Alhamdulillah. Ọlọ́run á bá mi ṣe àlékún dáadáa fún yín. Àmín Ọlọ́run sà. Bẹ́ẹ̀ ni má padà sí àbúrò. Àmín Ọlọ́run Malam. Gbogbo tó wù kí àpadà sí àbúrò kó sọ̀rọ̀ ẹ̀dá kò ní ráyè lọ́dọ̀ yín. Àmín Ọlọ́run, àmín. Ẹ ti sọ̀rọ̀ kan on several occasions tó dẹ̀ jẹ́ pé òdodo ọ̀rọ̀ ni àwọn tí ò bá ní gbọ́ wọn à ní gbọ́ ẹni tí ò bá sì ní gbà wọn à ní gbà àwa nítorí àwíjàre kí tó wá tán lẹ́nu ta ni Ọlọ́run ò bú yín personally ta ni Ọlọ́run ò defame yín personally. No. Ta ni Ọlọ́run kò assassinate character yín. No. Ta ni Ọlọ́run kò condemn yín. No. Ta ni Ọlọ́run kò ṣe nǹkan tó ń pè ní libel against your personality. Ṣùgbọ́n ohun tí ta ni Ọlọ́run ṣe ó ju gbogbo nǹkan tí mo kà kalẹ̀ lọ. Torí wípé wọ́n ń pe kinní kan ní desecration. Ṣé rí nǹkan kan wà tó ń pè ní blasphemy? Nǹkan kan wà tó ń pè ní desecration. Desecration yẹn àwọn ọ̀jọ̀gbọ́n kódà
kékeré mu. Níta máa ń pè ní desecration. Ṣé rí desecration yẹn tí èèyàn bá wo inú dictionary, ó túmọ̀ sí kéèyàn violate sanctity nǹkan tí ó jẹ́ nǹkan tọ́lọ́run. Ìfi ọwọ́ àbùkù, ìmú ẹnu àbùkù, ìṣe aburú sí nǹkan tó ń pè ní ìtọ́bàjẹ́ tọ́lọ́run. So, a tún lè pe desecration yẹn ní blasphemy ó wọlé. A lè pè ní debasement. A lè pè ní defilement. A lè pè ní profanation. A lè pè ní impiety. A lè pè ní irreverence. Gbogbo nǹkan ń pè ní ṣẹ́wárí àwọn tó wá ń pè ní ẹni tó ń pè ní desecrator. Ó ní ẹni tó desecrate, tó dishonor, tó defile, tó pervert nǹkan dáadáa níta àmọ́ ní nǹkan ti Ọlọ́run. Tí èèyàn bá gbé Al-Qur'an tó bá sunná, it's an act of desecration. Kò ní orúkọ méjì. Desecration lẹ́ni yẹn ṣe. Téèyàn bá mú Al-Qur'an tó bá gé kéékèèké, tó bá da acid sí, it's an act of desecration. Téèyàn bá mú Al-Qur'an tó bá ṣí kalẹ̀ tó wá yàgbẹ́lé lórí, it's an act of desecration. Àwọn èèyàn wọn á mọ̀ wípé òfin wà. Ẹni tí ò bá wá mọ̀ òfin wà, àfi ká jẹ́ kó mọ̀ wípé òfin wà. Yorùbá máa ń pòwe kan, wọ́n ní ẹni bá ní kí là á ṣe, òun là á ṣe hàn. Ṣé ìwà àbàjẹ́ méjì ni, ẹ̀sùn méjì ni. Àkọ́kọ́, èèyàn desecrate Quran, ó fi ọwọ́ ìbàjẹ́ ó fi ka Al-Qur'an. Àìdá ó yàgbẹ́lé lórí ni o, ó yá kutukutu ni o, ó tẹ̀ mọ́lẹ̀ ni o, ó tẹ̀ mọ́lẹ̀ ni o, ó sún ni o, ó tọ̀lé lórí ni o. Desecration ìwà àkọ́kọ́ nìyẹn. Ṣé wá rí, ó wá ṣe video recording, ó wá record ẹ̀, ó wá gbé sí public space, ó gbé sí orí media, ó publicize it through the internet for the whole wide world láti rí jẹ́ kí gbogbo ayé mọ̀ pé I commit this. Barrister US Imam ti dá yín lóhùn bí o. Kí ló ń bí sá? Wọ́n ní trampling on Al-Qur'an is another form of discrimination, sir. Sir? Wọ́n ní trampling on Al-Qur'an. Bẹ́ẹ̀ni. Yeah. It's another form of ọlọ́ọ̀bà ṣe dáadáa fún wọn. Our barrister. Ọlọ́ọ̀bà lọ́rẹ̀ mi wọn. Ọlọ́ọ̀bà lọ́rẹ̀ mi wọn. All these acts of desecration yìí, èèyàn wá pọ̀ mí tẹ̀tán. Wọ́n wá ní yes. Wọ́n wá fẹ́ kí gbogbo ayé kí wọ́n rí tí mo ṣe. It's another crime on its own. It's another crime on its own. Ẹni bá wá ṣe yẹn, ó pe nǹkan méjì níjà. Okay. Ó pe ọmọ ẹ̀dá ènìyàn níjà. Pàápàá jùlọ àwọn tó nígbàgbọ́ sí ìwà burúkú tó ṣe yẹn. Lẹ́yìn ẹ̀, ó wá pe Ọlọ́run níjà. Allahu Akbar. Èèyàn tó pè níjà, wọ́n pín sí kàtígórì mẹ́ta. Kàtígórì mẹ́tẹ̀ẹ̀ta yẹn màá ṣàlàyé ẹ̀. Àwọn kan wà ní kàtígórì number 1, tó jẹ́ kàtígórì number 1 ni pé action tó ṣe yẹn ara wọn ò ní ìgbà, wọn á máa lé ẹ̀mí ẹ̀. Action ẹlẹ́ẹ̀kejì ó ní fún àwọn tí wọ́n á wò pé tó ẹ jẹ́ ká fọ̀rọ̀ mọ́ lọ́hùn. Action ẹlẹ́ẹ̀kẹta ó ní àwọn tí wọ́n á wò wípé tá a lè mú ẹni ká fi ìdájọ́ síra wa lọ́wọ́. Ara wa ò sì gbà á
ká má fẹjọ́ sùn ìjọba because of impending danger that looms. Tí a bá sọ fún ìjọba kí ìjọba take action tó ṣe ó tún lè repeat rẹ̀ látọ̀dọ̀ ẹlòmíì tí ó sì fa kátó ń pè ní rúkè ìwúdò sí ìlú tá a wà. And these are set of people. They are the best set of people. Those that take the action by reporting the incident to the appropriate quarters. Eléyìí tí àwa Mùsùlùmí tá a ṣe lórí ọ̀rọ̀ ta ni Ọlọ́run. I sincerely commend the Muslims in Nigeria, especially àwa tá a wà ní apá àṣálẹ́ tá à ń sọ èdè Yorùbá, particularly ní Ìlọrin ní Kwara State, by not taking action or law into their hands. Yes. Wọ́n bá jẹ́ wípé ọjọ́ tí wọ́n mú ta ni Ọlọ́run yìí tí bá ṣe wípé àwọn ọlọ́pàá náà ni wọ́n fà lé lọ́wọ́, tó bá jẹ́ pé àwọn Mùsùlùmí dọ́gbọ́n mú bí wọ́n ṣe mú yìí tí wọ́n sì jóná tí wọ́n sun tí wọ́n jóná, story tá a máa gbọ́ lẹ́nu àwọn tí wọ́n láwọn support ta ni Ọlọ́run ni wípé ṣé bóyá kẹ́ ẹ fà fúnjọba kíjọba ṣèdájọ́ ni. Ẹ wá dájọ́ lọ́wọ́ ara yín. This is the irony of life. Àwa mú ká dájọ́ lọ́wọ́ ara wa o. Àwa fà lé ìjọba lọ́wọ́. Ariwo tẹ̀ tí wọ́n pa náà ni pé ìjọba ò ṣe dáadáa. Ìjọba ṣe lè tì mọ́lé. Ẹ̀yin lẹ tì mọ́lé. Ó yẹ kó kù láti mọ́lé. People are very ignorant. And èmi máa sọ kíní kan, if you see someone that is ignorant, just ignore the person. If you see someone that is ignorant, just ignore the person. The reason why you ignore that person is someone becomes ignorant because that person ignores the truth. Ẹni tó bá ignore òdodo, ẹni tó bá ignore fact, ẹni tó bá ignore truth yóò di ignorance. Tí ignorance bá wá lékeka yóò di ignoramus. So these people that we are dealing with, they are pure ignoramus. They have not only become idiots, they have become opinionated idiots. They are not only foolish, they have become dunces. Because gbogbo ń tà ń ṣe kò kí ń ṣe àwọn Mùsùlùmí kan, lọ́yà kan, adájọ́ kan, alágbára kan kò ní agbára láti gbé ta ni Ọlọ́run sí magistrate, láti gbé ta ni Ọlọ́run sí correctional center. Kódà kì í ṣe adájọ́ ló fi ta ni Ọlọ́run sí correctional center, òfin ni. Òfin ló fi ta ni Ọlọ́run tó pèrè ta ni Ọlọ́run, òfin ló dé mọ́ correctional center, kì í ṣe adájọ́. Òfin náà ló lè fún ní freedom. Bí ò bá rí bẹ́ẹ̀ ni wọ́n á máa gbé ẹni tó close máa dájọ́, wọ́n á máa gbé lọ ilé ẹjọ́ tí adájọ́ yóò dẹ̀ máa sọ wípé well, my hands are tied, I am helpless, this is what the law says. Wọ́n á dẹ̀ bí dá tó kù sọ ni ó ṣe. Òfin ju adájọ́ lọ. Bẹ́ẹ̀ni, òfin ò bá ju adájọ́ lọ ni olórí adájọ́ ní gbogbo Nàìjíríà wọn ní fòfin gbé. Bẹ́ẹ̀ni. Kí ni wọ́n sọ nínú constitution wa? Nobody is above the law. Kódà àwọn tá ní immunity bábá kó lórí ipò, they are not above the law. Ọjọ́ tí one of the former governors ní Ekiti State, ọjọ́ tí ipò ẹ̀ tán as governor fúnra rẹ̀ lọ́lọ́ fara rẹ̀ kalẹ̀ fáwọn EFCC pé tó. Nílọrin. Láti Èkìtì ló ti lọ sí ọ̀dọ̀ EFCC Ìlọrin wàláì. Bẹ́ẹ̀ni. Fúnra rẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Ó gbé báàgì sẹ́yìn. Ó sì ká sọ tí ọmọ wọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé wá rí ọ̀rọ̀ mi ò ní pọ̀? Mo kí ta ni Ọlọ́run pé ó kó enjoyment. Mo kí ó kó enjoyment. Àti lẹ́nìí la gbé ẹnu lé ọ̀sẹ̀ 12.
12 months. Bẹ́ẹ̀ni o, 12 weeks. 12 weeks, sorry, 12 weeks. A ti parí ọ̀sẹ̀ mọ́kànlá sẹ́yìn. 12 weeks. Àwọn ẹnu ilé ọ̀sẹ̀ 12. Tó ṣe déédéé 79 days in the custody. Tó ṣe déédéé 1,896 hours. Tó ṣe déédéé 113,760 minutes. Bàbá wa fún lóǹkà ti ìṣẹ́jú pàápàá second 6,825,600 seconds. Subhanallah. Bẹ́ẹ̀ni. Ìgbádùn rẹpẹtẹ ni. Ọlágbára. Mo wá gbọ́ wípé kéèsì míì ti wọlé fún Tani Olohun. And the matter is coming up November 7th. Ọlọ́run aṣọ àjùjọ náà lọ. Mátà tí gbogbo Mùsùlùmí ayé ń dúró dè lélẹ̀. This is a matter that has to do with desecration of the sacred scripture. It is an unacceptable act in this country. Látijọ́ tí àwa ti ń ṣe wáàsí, lè gbọ́ rí nínú tàn ká ya Bíbélì. Lè gbọ́ rí nínú tàn ká sun Bíbélì. There was a time tí ọmọlẹ́yìn Kristi kan fẹ́ embrace Islam nílùú Àkúrẹ́ tí mo show ẹ̀ láwọn fact kan nínú Bible. Brother yẹn bú sẹ́kún, ó ní kí ni mò ń gbé lọ́wọ́ ẹ̀. Ó gbé Bíbélì yóò máa yá báyìí, àgbà lọ́wọ́ ẹ̀ ni. Wọ́n yá. Lóòótọ́ ìwọ ló ní, but tọ́ ọ bá yá, you only endanger yourself. Dákun mọ́ yá. Fi kún fáwọn káwà tó máa lò ní. Báwo ò bá rí ìtawà lò tá a fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́n tó fẹ́ gba ìsìláàmù yìí, báwo ni wọ́n ṣe mọ̀nà? Bọ́ bá fún wa lélẹ̀ náà táwa tún lò, ọ̀pọ̀lọpọ̀ náà ó tún mọ̀nà. Àjẹ́ kó yá látọwọ́ ara rẹ̀ ní o, àjẹ́ kó yá because àfẹ́ kó jẹ́ abuse fún. Ẹ wá rí àwọn tí wọ́n ń pariwo wọn àlájú. Mo fẹ́ kakíníìsì gbogbo ayé kí wọ́n gbọ́. Wọ́n kó ń ṣe àwọn pípù yìí tí wọ́n ń pariwo yìí. I think most of them they are half-baked, semi-illiterate or total illiterate. Illiteracy ń bá wọn jà. Àwọn tábà láwọn kàwé ẹlòmíì ò wà exposed. Wọn àdẹ̀mọ́ tí ń lọ nínú ayé. United Nations Rights Council ó yẹ kí wọ́n máa lọ sí orí internet ká lọ máa update ká integrate ara wọn ká mọ tó ń lọ. Ẹnìkan mò ń wo ọ̀rọ̀ tó ń sọ ní ìjẹta àbíjẹrin. Ó ní kí ló ṣe yín ẹmú Tani Olohun? Ó ní nílùú yìí tí wọ́n bá múyàn pé báyéyàn jó Kùránì tàbí ó búyàn, wàá sanwó lásán ni tó bá ti san fáìní máa lọ nìyẹn. Ọlọ́run ọba ẹlẹ́dàá o, báyìí láà ṣe nílé wa ìwọ bòmíì ni o. Nàìjíríà lófin tó o bá defame èèyàn, wàláhì criminal action will be meted upon you. Tó o bá defame èèyàn, ó gbé criminal sójú, not only civil suits. Àwa lè ṣe méjèèjì papọ̀, irú ìtawà ń plan lọ́wọ́lọ́wọ́ fún Tani Olohun. We are planning the criminal action and we are planning civil suits. Ẹ rí i pé gbogbo ariwo ọjà, mo sọ fáwọn èèyàn, mo ní kẹ́ ẹ pariwo láti ọ̀la for the next 1 million years. We will definitely do what we are going to do. Nítorí bá fi lè mú èmi personally tí mo gbé ọmọ ìyá mi tí kò ń ṣe oníṣẹ̀ṣe, tí kò kì í ṣe Christian, tó jẹ́ Mùsùlùmí, yes, kí n pè lọ́mọ ìyá mi. We are brothers in Islam. Tó ṣẹ̀ sí òfin tí mi ò sì take law into my hands, tí mo dẹ̀ fi ẹjọ́ sun ìjọba. Tá a dẹ̀ wọ́ra wa lọ sí ilé ẹjọ́ látara kí èmi náà má ṣe tó ṣe yẹn. Tó jẹ́ ọmọ ìyá wa nínú ẹ̀sìn láti jẹ́ ká mọ̀ wípé àwa Mùsùlùmí ò kì í ṣe alábòsí. Tí mo bá gbé Tani Olohun lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá fojú winá ẹjọ́, kò sẹ́ni tí ó jáde tí ó sọ wípé torí pé Tani Olohun kì í ṣe Mùsùlùmí ni. Because ọmọ ìyá mi gangan nínú ẹ̀sìn àti wà lórí battle rú nǹkan báyẹn. And at the end of the day, we thank Almighty Allah
Sobema, which is what we call retraction. Èmi ti sorry sir. Èmi tí mo gbé ọmọ ìyá tèmi náà, brother mi nínú Islam, Aba Saheed Shittu, tí mo gbé lọ ilé ẹjọ́, tá fa ẹjọ́ fún dídí ọdún 3. Bẹ́ẹ̀ni o. Tá gba bẹ́ẹ̀ ṣọ́ra àti lera wa lórí. Bẹ́ẹ̀ni o. Tell me it about it was amicably resolved. Resolved. Abẹ́rawa. Ọjọ́ tí ṣe rí mo ti sọ̀rọ̀ kan. Muhammad Lovers. You're welcome. Obìnrin kan jáde síta, ó ní àwọn oníṣẹ̀ṣe, wọ́n láwọn ò ní bẹ̀bẹ̀, mo ní ẹ̀kọ́ lẹ̀, ẹ bẹ̀bẹ̀ káìn ni. Ẹ lọ kọ́lẹ̀, mo tún sọ lálẹ́ kí gbogbo ayé gbọ́ mi. Ẹ tún kọ́ tiẹ̀. Ẹ kọ́ tì mí, mo sì ń fi orúkọ Ọlọ́run Ọba àlékè ọlá búra, nǹkan méjì ní ọ̀sẹ̀lẹ̀. I am speaking authoritatively. Àyàfi bá a ṣe ní Nàìjíríà dàrú tó ìdájọ́ òdodo wà o. I am saying this authoritatively. I'm saying this as a Muslim. Ṣẹ́rí condition tí mo fi lẹ̀ ó yẹ kí àwọn tó rí wọn bá pé bẹ́ẹ̀ ó sì wà. Kí wọ́n rí wípé alágbẹ̀dẹ tó bá ń lu irin lójú kan. Àmì lórí. Àwọn kan wẹ́jú mọ́ ẹni wẹ́jú lẹ́rú bá. Bẹ́ẹ̀ni o, for the fact that pé mo tún lè ń jáde lẹ́nu mi tí mo dẹ̀ tún sọ wípé ó máa bẹ̀bẹ̀ wàláì kí wọ́n credit wa. Kí wọ́n gbé òṣùbà fún wa pé these Muslim people kálù bẹ́ẹ̀ àwọn Mùsùlùmí èèyàn dáadáa ni wọ́n. Because tó bá jẹ́ wípé a ní fi ààyè retraction tàbí apology lẹ́ni, ìta máa pariwo náà ni pé yóò lọ ẹ̀wọ̀n. But for the fact bá ń sọ wípé wọ́n bẹ̀bẹ̀ káì, ó fi hàn wípé ọkàn wa sọ̀rọ̀ débi wípé tí wọ́n bá bẹ̀bẹ̀ a ṣetán láti ṣèdáríjì. Ẹ̀yà kí gbogbo Mùsùlùmí ká kí wa. Kì í ṣe pé a gbé ẹsẹ̀ lé tọ́tù yẹn tán finally báyìí. Kì í ṣe wípé a resolve wípé a ní gbẹ̀bẹ̀. No! Àní ẹni tó bá dáràn. Ọlọ́run gan ọba àlékè ọlá, òun gan fẹ́ ká túbá sọ́dọ̀. Ló fi ní túbá mi o, Tawbata Nasuha, kó máa jẹ́ sincere repentance. Quran chapter 4 verse 18, wọ́n pè kankan ní deathbed repentance. Repent, túbá, jẹ́ pé Ọlọ́run lórí ìwà ẹ̀ṣẹ̀ yẹn, lè wà ní Jánnà. Ọwọ́ pé a tún sọ statement yẹn lásán, ó tún sọ how lovely we are, how peaceful we are, how peaceable we are, how human we are, how kind-hearted we are, and how merciful we are. Ẹ̀kọ́ lẹ̀ lẹ́nìí, today is 2nd of November 2023. Gbogbo wọn máa bẹ̀bẹ̀ káyìn níṣẹ́. Allahu Akbar. Except tó bá jẹ́ wípé ta ni Ọlọ́run yóò padà lo ẹ̀wọ̀n. Ẹ̀wọ̀n kọ́ lẹ̀sẹ̀. Ká fi orúkọ mi sí pé Yusuf Adépọ̀jù Ọlátúndé Ọládìméjì. Ọlábíwọ nínú. Ẹ ṣé bàbá. Tí wọn bá ní bẹ̀bẹ̀ káyìn sẹ́yìn, pé ta ni Ọlọ́run ò ní bẹ̀bẹ̀ káyìn, pé ta ni Ọlọ́run ò ní tọrọ apology káyìn, pé ta ni Ọlọ́run ò ní ṣe retraction káyìn, kí wọ́n má believe mi mọ́ láyé, àyàfi yóò lọ ẹ̀wọ̀n. Ẹ dákun gbogbo ẹni tó bá ń gbọ́rọ̀ mi kí wọ́n kọ́ lẹ̀ ká dẹ̀ fi dédé ní sí, mo tún sọ sẹ́yìn. Allah. Bí tó wà lẹ́hùn rẹ́rìn. Àwọn èèyàn wà nù mí wíkẹ́ Malam, inú ni kíní kan ẹ̀yẹ ń gbé. Ẹ bá má sọ ní plan mo ní èmi. Mọ ọ̀rọ̀ mi o, a wí fún ni kó tó dání àgbàjà kájì. Before I say something out, before I proclaim something, màá make sure pé mo ti pa, mo ti dé, mo ti kún, mo ti tì, kò lè sọ́nà àbáyọ ọ̀kan mọ́. Ní ọ̀nà ẹ̀bùrú kankan tẹ́ ẹ nígbà ní Nàìjíríà yìí. Kábíyèsí Elédùmarè. Jalla jalaluhu. Iṣẹ́ yẹn ti pọ̀ ńlẹ̀ ni. Mọ̀ wípé pásítọ̀ Fúnlá tí èèyàn bá parí àwọn iṣẹ́ kan wà téèyàn bá parí kalẹ̀ tán, ọkàn èèyàn wá balẹ̀. Ẹ má bínú kí mo fẹ́
Bismillah. Mo fún ẹnìkan ní 48 hours. Mo ní kí ẹni yẹn bọ́ta kó lọ fi ọwọ́ ara rẹ̀ tún ìwà ara rẹ̀ ṣe. Mi ò fẹ́ dárúkọ ẹni yẹn. I respect this program. Thank you so much, sir. Kí ẹni yẹn lọ fi ọwọ́ ara rẹ̀ tún ìwà ara rẹ̀ ṣe. Pé mo bọ́ta lásán, mo sọ̀rọ̀ yẹn, àwọn kan bá mi jà pé mo tún ti fún ẹni lọ́rì jò. Mo ní báà ní ti tèmi. Ẹni bá ní kíláàsì láàṣẹ àágbó tó dání àgbàjá káàdì. Wọ́n wá ń celebrate October 31st. October 31st dé tán tí Yusuf Adépọ̀jù ń lọ ẹ̀wọ̀n. October 31st mo wá ń wo àwọn post yẹn láàárọ̀ October 31st yẹn, which was day before yesterday, ọjọ́ Tuesday. Mo wá ń wò ó, ẹnìkan wá post pé I'm on my way to the court láti witness the prosecution and conviction of Yusuf Adépọ̀jù. Ẹnìkan ní I'm on my way láti lọ witness bí wọ́n ṣe máa mú Yusuf Adépọ̀jù lọ sí prison. Ẹnìkan ní today they will issue warrant of arrest against Malam Yusuf Adépọ̀jù and others. Oríṣiríṣi information yẹn wá ń lọ. Kódà wọ́n so màálù mọ́lẹ̀ tán tó fẹ́ pa màálù. They wanted to celebrate October 31st. Gbogbo èèyàn ń pè ẹ má bá mi sọ̀rọ̀ tó bá di November ní kẹ́ tó bá mi sọ̀rọ̀. At the end of the day, mátà mọ̀ ṣẹlẹ̀ ní kóòtù. Agbára tán fẹ́ lò mọ̀ sí ṣe mọ́. Ọmọ yìí wọ̀. Àbálọ àbábọ̀. Adájọ́ mọ̀ ní case file dàwọn àmàrí case file. Case file tán tó gbélé wọn lọ́wọ́ náà má wà scanty wọn àmàrí rẹ́kọ̀dù náà case file. Wàhálà mọ̀ dé. Wọ́n wá ń fi àsìkò yìí sọ fún gbogbo ayé wípé mo fọba tó ní mí búra. Wallahi summa billahi alladhi la ilaha illa huwa. Mo tó fọba tó ní mí búra ọ̀dẹ́lẹ́kejì. Barrister US máa mú gbọ́n tí mo sọ yìí. Mo tún fi ọba tó ní mí búra ó di ẹlẹ́ẹ̀kẹta. Ìjọ tẹ ẹ bá rí case file. Meanwhile, ṣé ẹ mọ̀ tó yẹ kó wà ní case file? Statement àwa méjèèjì yóò pè pérépéré. Number 2, exhibit of the alleged crime. Tẹ́ fi kàn wá yóò pè nínú fáìlì. Number 3, invitation letters. Tí wọ́n sẹ́ndì sí àwa méjèèjì yóò pè. Proof of service. Tá a fi gba ìwé ẹjọ́ yóò pè. Investigation reports. Tọ́lọ́pàá ṣe. Tá a ṣe investigation táwa kọ report pé yes, having concluded that so they are liable to be prosecuted. Àti ìwé tí ọ̀gá pátápátá ọlọ́pàá ní command àbí zone tí wọ́n lò tó sign òun ló gbọ́dọ̀ wà nínú fáìlì. Tó ṣeé ṣe. So tá a bá ti rí gbogbo yẹn, ṣé credit mi fẹ́ tán ní báyìí? Gbogbo ayé ń bọ̀ yẹn ẹ jẹ́ kí n pè yín padà ń gbà wọ́n. Credit. Ẹ jẹ́ kí n pè yín padà. Lukman láti Amẹ́ríkà ó yá ẹ kírẹ́dìtì wa o. Ẹ kírẹ́dìtì wa. Ẹ kírẹ́dìtì wa. Barrister Ọlámilékan láti ìlú Àbújá ẹ máa retí kọ́ọ̀lù wa láìpẹ́ yìí o ẹ máa sáré lọ sà. Mo rò pé credit mi fẹ́ tán ni mo rò pé kò yẹ kí credit mi tán. Ọlọ́run bá mi ṣe dáadáa fún brọ́dà mi kan. Credit brọ́dà yẹn ń fún mi every month ní èlé lò tán láàrin oṣù mẹ́ta. Allahu Akbar. Orúkọ òyìnbó kan sí mi létí ni mo á rò pé bóyá credit mi fẹ́ tán. Now, Sheikh, gbogbo ohun tó yẹ kó wà nínú fáìlì nìyẹn. Tá a bá ti rí gbogbo nǹkan yẹn, ká máa bẹ́jọ́ lọ. Èmi wá fi ọba tó ní mí búra tó wá di wípé wọ́n wá ń pariwo pé fáìlì tí wọ́n rí ń sìn òun náà fi máa dẹjọ́ nù. So wọ́n ti fún wọn ní oṣù mẹ́ta wípé kí wọ́n lọ wá fáìlì wá. Tá a bá ti rí fáìlì, no problem, ẹjọ́ ti dùn, wọ́n ti jẹ lọ, gbogbo tá a bá fẹ́ fi wá ṣe, wọ́n á rí fi wá ṣe. Àmọ́
pọ̀ fún. Wallahi summa billahi alladhi la ilaha illa huwa. Mi ò ní owó lọ́wọ́ o, mo ní property tí màá tà tó máa wọ 10 million naira. Màá kọ́kọ́ bùn wọ́n ní 10 million naira náà. Mashallah. Màá bùn wọ́n ní 10 million naira pé ẹ ti wá rí file tó comprise gbogbo àwọn statement wa, letters of invitation, report of police investigation. Táwọn nǹkan yìí ò bá pé ẹjọ́ ò lè lọ. Táwọn bá ti rí o, wọ́n máa gba 10 million naira. Ẹ jẹ́ n kúrò lórí yẹn. So ẹ rí wípé n tí mo sọ yẹn, àwí fún ni ó tó dá ní àgbàjà kadì ní kékeré kọ́ ni bàbá fi di ọmọ lọ. Tá a bá palẹ̀ nǹkan máa ti palẹ̀ nǹkan máa ti rẹ́dì ní. Àwọn ò gbé fáìlì kankan lọ́dọ̀ ọlọ́pàá o. Ṣé ó possible kí individual kan kó lọ ní police station kó lọ gbé fáìlì? Àdẹ̀gbé fáìlì kankan ní ministry. Wàláhì kò rọrùn. Ọlọ́pàá tó bá lóun rí fáìlì mọ́ kí ìjọba mú kí wọ́n béèrè fáìlì lọ́wọ́ ẹ̀. Àmọ́ gbogbo nǹkan yẹn bá ti gbé sínú fáìlì ẹ̀ máa bẹ́jọ́ lọ. Tẹ́ẹ̀ bá wá padà rí fáìlì, màá bùn yín ní 10 million. So tẹ́ẹ̀ bá ti rí fáìlì, ẹ má wulẹ̀ dára yín láàmú láti lè lọ court because the case will be striking out. Then we will fire back. Now, United Nations Rights Council, wọ́n ti approve ẹ̀jẹ̀ ìtajáde. United Nations Rights Council approves resolution on religious hatred after the burning of Quran. Kí ni resolution náà? The resolution condemns all manifestations of religious hatred, including public and premeditated acts of desecration of the Holy Quran, and urges that those responsible be held to account. Ibi tí òfin ti dé ta ni Ọlọ́run ni. Òfin United Nations ni mo kà jáde yẹn. Gbogbo àwọn tó bá wà responsible fún, they should be held accountable for it. Ní 21st of July ọdún tá a wà 2023 ní Britain, United Kingdom, wọ́n ní Quran burning, desecration deeply insulting to Muslims. Because Britain says it recognizes deep suffering experienced by Muslims around the globe. Mo ṣe rí gẹ́lẹ́ ni mo sọ yẹn o. So tá bá wá fi òfin, tá bá fi gbé àní Ọlọ́run lórí ọ̀rọ̀ wípé ó jó Kùránì iná. That is another case entirely. Tí mo sì mọ̀ wípé ká má tara wa jẹ, mi ò mọ bó ṣe fẹ́ bọ́ nínú ẹ̀. Mi ò mọ bó ṣe fẹ́ bọ́ nínú ẹ̀. November 7, Ọlọ́run aṣọ àdìgbà náà lọ. By the special grace of God, Almighty Allah, the creator of the universe, tó bá ń parí tán ní Ìlọrin, we will start ours in Ọ̀ṣun. Mo tún repeat. Gbogbo ẹni tó bá fẹ́ jáde síta fún mi kí wọ́n jáde. Ẹ rántí pé the more tẹ́ bá ń jáde síta, àrùn tó ń dáràn ni ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ méjì ló ń dá sí. Ẹ bọ́ ọkùn mi. Gbogbo ẹni tó bá fẹ́ jáde síta, you are at liberty to condemn me, castigate me. Gbogbo tẹ́ ẹ bá lè rí láyé kẹ́ fi ṣe mí. Mo mọ̀ wípé la hawla wala quwwata illa billah. Ẹ̀dá kan ò lè nǹkan kan ò lè ṣẹlẹ̀. Gbogbo agbára belongs to Allah. So agbára tẹ ẹ nínú àní kẹ́ ẹ bọ́ sórí mídíà. Kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí sọ ilé, kẹ́ ẹ sọ ilé. Mo wá bẹ́ẹ̀ nítorí Ọlọ́run. Ẹ má dákẹ́ o, ẹ múra sí o. Ṣé rí ẹ̀dá tọ́lọ́ ń dá èmi personally ní wípé I'm always never moved by an inch. I always remain focused. Ṣé rí etí mi ó ti bí sí àròyé? Etí mi ó ti block sí àròyé. Inú mi náà dẹ́dùn wípé gbogbo ariwo tí wọ́n pa Sheikh Dr. Alifulani, mo rí pé kò nífẹ̀ẹ́ tì lára yín. Èmi ń fresh sí mi. Wọ́n bá nífẹ̀ẹ́ tì lára yín ni gbogbo ń tẹ̀lé ṣe lálẹ́ yẹn ní ṣe mọ́. Èmi tó mi ń fresh. Of course. So we remain focused. Ẹ wo ọjọ́ tó ti ń pariwo lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ wọ́n ní wọ́n bá gbé gbogbo picture Barrister US Imam. Wọ́n ní Barrister US Imam ní stroke o, Barrister US Imam wọ́n dákú o, Barrister US Imam wọ́n ní malaria o. Wọ́n gbé picture mi náà kan wọ́n ní mo gba 500,000 mo fi ra màálù 60 màálù 60 kí lórúkọ ẹran yìí tá máa ń jẹ yìí náà ògúnfe 60. Kò sí ajá 60 bẹ́ẹ̀. Rárá. Kò sí
Allah. Ẹnu nǹkan tẹ́mi ó kàn bẹ àwọn èèyàn sí ni wípé ìwọ́n tó bá fẹ́ sọ̀rọ̀ mi dákun mo fi Ọlọ́run bá bẹ̀ mọ̀ bí wàá ti sọ̀rọ̀ mi tí element outer atom of defamation bá wà níbẹ̀ bó ṣe 25 years wàá jẹ́jọ́ o. Truth shall be told. Bó ṣe 25 years wàá jẹ́jọ́ o. Èmi ò rẹ́yàn o. Mi ò rẹ́yàn o bó ṣe 25 years wàá jẹ́jọ́ o. Ẹnu wípé ẹ wo dókítà wa Alifulani mo sọ kí nípa mo ní ẹ̀wọ̀n àdìfẹ́mi yẹn rí. Ẹ̀ ń ṣe program láti máa dìfẹ́mi yẹn. Mi ò dìfẹ́mi yẹn rí o. I've never seen you come in public and start defaming people láyé. Mi ò rí. Bẹ́ẹ̀ náà ni mi ò tí ì rí bí ti barrister US imam tán ti bọ́ta tán defame yẹn rí. Èmi náà kì í defame but ẹni tó bá defame wa yóò á ṣèkìdí o. Á gbọ́ wíwíwí o. Àwọn kan sá káàkiri báyìí wọn tí mo ní oró tí wọ́n dọ̀rọ̀ sí o. Ọkàn wọn balẹ̀ mọ́ ọkàn wọn ò dẹ̀ ní balẹ̀. I love in Spanish. We are not taking it lightly. Finally, case tí wọ́n establish a new case yẹn November 7 ni. Bẹ́ẹ̀ni. Inshallah bí gbogbo láti láì. Ọlọ́run sọ wá jíjá náà lọ. We are warming up Ọ̀ṣun State. No amount of intimidation. Ọmọ mi kan Ismaili Ademola ó ní sir they fight me because of you and Malam. Tá a máa gbádùn ayé tiẹ̀ lọ́ntì ọmọ mi. Ṣé rí tí wọ́n bá ń bá yẹn jà nígbà míì mo kàn tiẹ̀ máa ń jókòó ní wípé gbogbo àwọn tó fẹ́ bá wa jà yìí kí ni wọ́n ní ná? Ẹ̀yin tẹ́ fẹ́ bá wa jà kí ni wọ́n ní? Ṣé báwọn kan náà ti ná over 35 million naira lórí case tí wọ́n ti ń ṣe for 397 days. After 397 days ni wọ́n ṣe discover báwọn rí case file. Kábíyèsí Elédùmarè. They are playing. After 397 days, September 30th, 2022 to October 31st, 2023, Eloka 396 and a half days. Approximately 397 days. After 397 days, they became aware that one of the doctor file. Kì í ṣe bá doctor file. Nǹkan ju nǹkan lọ ni. Ẹni tí ò lọ́lọ́ ẹ̀ lè fi wé ẹ tó lọ́lọ́. That is it. Dr. Alifulani kò ní bàjẹ́ fún yín. Amina ya Allah, amina ya Allah. Amina ya Allah. Amina ya Allah. Ọlọ́run àṣewọ́n ni ọmọ àdúgbò ṣọpẹ́ jù. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Sẹ̀bílù Nàìjíríà, gbogbo ẹ̀yin tẹ́ support wa, gbogbo ẹ̀yin tẹ́ contribute morally, financially, whatever contribution, Allah will always be with you. Allah will never forsake any one of you for a second. Gbogbo àwọn lawyers tí wọ́n wá dúró tán pátá. Gbogbo àwọn lawyers tí wọ́n dúró tán pátá lórí kéèsì àwọn tó ń tẹ̀síkẹ́ẹ̀tì kúrá yìí Ọlọ́run ní yẹ̀yẹ́ wọn. Gbogbo àwọn àfáà tí wọ́n wá ti bú pátá látọ̀rí Khalifa Òkútagídí ni o, àfáà wa Labib Lágbàjì ni o, gbogbo wọn pátá látòkè nísàlẹ̀ Ọlọ́run bá wa dúró tì wọ́n. Mímí kan ẹnìkan ò lè dẹ́rù bà wá, mímí kan ò lè mì wá. Ọjọ́ táwa ti ń ṣe wáàsí by January in 3 months time it will be 29 years. 29 years náà ti máa múra ní ọkọ̀ àbí. Báwo ti rí ẹni tó ti fẹ́ bímọ rẹ̀ tọ́jà at the age of 29. Bẹ́ẹ̀ni. So kí ló tún kù mọ́ táwa gan tún wá nú ayé kí ló kù táàbí máa tún bẹ̀rù ayé? Kò sí. Àti fojú wíkú àti fojú winá àti rí nǹkan tí tọ́pọ̀lọpọ̀ ò rí. Allahu Akbar. Wàláhì tí n bá bẹ̀rẹ̀ ìtàn ìgbésí ayé tèmi gan láti 1995. 1995 tí mo bẹ̀rẹ̀ wáàsí publicly ẹ̀yìn tí màá bẹ́yàn ti ń ṣe wáàsí bọ́ sẹ́yìn kó tó di bẹ́yàn bọ́ síta. More than 30 years. So for good ìrìn àjò 29 years làwọn kan wà dé wọ́n bọ̀ sí social media wọ́n máa pariwo kan kó ràn wá. It rather invigorates us, it energizes us, it gives us more strength. Empower wa ni, fún wa ní okun, invigorate wa, and we will never stop in dealing with you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
Alaikum assalam. Malam. Alhamdulillah Rabbil alamin. A dúpẹ́ fún Ọlọ́run Ọba. A dúpẹ́ lọ́wọ́ Malam wa. Yorùbá lórúkọ péjì dáńdákọ yìí. Àṣà Yorùbá. Fáǹfààní ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ wọlé. Àṣà Yorùbá TV. N tó kọ leléyìí o. Torí pé a máa pe lọ́yà. Malam ti dáhùn. Ó wá kọ síbẹ̀ wípé kí Malam mú kí ẹ̀yìndà ẹjọ́ Àṣà Yorùbá TV adúpẹ́ lọ́wọ́ Malam kọ́lọ́mbà san lẹ́san lórí. Àṣà Yorùbá TV ó ní ṣé Ìlọrin ló ní Kùránì ni? No. Ṣé Ìlọrin ló ní Kùránì ni? Gbogbo ayé ló ní Al-Qur'an including Ìlọrin náà. Ṣé Ìlọrin ló kọ Kùránì ni? No. Ọlọ́run ló kọ Kùránì. Ọ̀rọ̀ Ọlọ́run l'Al-Qur'ani. Ṣé Ìlọrin ni wọ́n sọ Kùránì kalẹ̀ sí ni? Gbogbo àgbáyé náà sọ Kùránì kalẹ̀ sí. Ṣé irú Kùránì tí ta ni Ọlọ́run dáná sun lọ́lọ́run sọ kalẹ̀? Bẹ́ẹ̀ ni. Ṣé Ìlọrin ló ra Kùránì fún ta lọ́lọ́run ni? No. Kí ìjọba mú òfin rẹ̀ jáde nínú òfin Nàìjíríà, wọ́n á mú jáde ńsìn tó rà pé lọ́yà. Mùsùlùmí ni ta ni Ọlọ́run? No. Mùsùlùmí kan ta lọ́lọ́run o. Mùsùlùmí ló ń jẹ́? No. Ǹjẹ́ orúkọ Mùsùlùmí ló ń jẹ́? No. Níjọ́ tí kò ti ṣe Islam mọ́, lórúkọ tí ń jẹ́yìn ò ti jẹ́ orúkọ Islam mọ́ fún. Abdulaziz Adégbọ́lá, no. Níjọ́ tó ti kú tí ò ti ṣe Islam mọ́, lórúkọ yìí ò ti jẹ́ orúkọ Islam fún wọn. Ǹjẹ́ orúkọ ìṣẹ̀ṣe wà nínú orúkọ rẹ̀ bí? Lọ bí Google níyẹn. Orí mi ò mọ orúkọ ìṣẹ̀ṣe o. Tó a fẹ́ pe lọ́yà wa, akí bàbá wa Aláró, you are welcome. Tó lọ́yà wa, lọ́yà láti Abuja wa lọ́hùn, okay? Kí Malam Barrister US Imam tí wọ́n di ọ̀la, ìfẹ́ dà wọ́n láàmú lálẹ́ yìí. Ìfẹ́ dà wọ́n láàmú ní alẹ́ yìí. Hello, salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa barakatuh. Tó alhamdulillah, ṣé wà lórí program? Bẹ́ẹ̀ni. Allahu Akbar. Àmì Ọlọ́run. Ọlọ́run fún wọn ní okun àti agbára. Àmì Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ oníjọba àti tẹ̀yìn náà. Àmì Ọlọ́run sà. Gbogbo èèyàn gbìyànjú wa lórí Islam, Ọlọ́run àti ní ìbádà fún wa. Àmì Ọlọ́run. Síwájú ká tó máa bí tò lọ sà. Ẹnìkan kọ́kọ́ béèrè, mo ti pín ẹ̀ látẹ̀kan. Abdulwasi Ọláyínká mi ò rí kíní yẹn ká. Ó ní please help us to ask Barrister, maybe discrimination offense is bailable offense. Kí ló pé? Ó ní ṣé bailable offense ó ní desecration. Desecration. Yeah. Ó ní ṣé bailable offense ni bóyá kéèyàn dáná sun Kùránì àbí desecration náà kọ́ náà ń pè tí Malam sọ́ọ̀sì. Desecration. Sorry. Desecration. Yeah. Yàtọ̀ fún bóyá homicide, bí àdàpẹ́ tún jẹ́ murder. Gbogbo offenses under the law they are bailable offenses. Okay. Ìgbà tó fi sọ ni pé all offenses are bailable offenses. Desecration, yeah. Except murder àbí homicide. Okay. So desecration is a bailable offense.
Okay. So kò sọ́fẹ̀ẹ́ tí ó wà available. Even mother tá à ń sọ gan tí òfin kọ́kọ́ sọ pé kò wà available. Wọ́n ní tádájọ́ bá rí good reason láti fún ẹni tó commit ní murder ní bẹ́ẹ̀lì kó fún ní bẹ́ẹ̀lì. Àwọn offences náà tó dẹ̀ jẹ́ bailable tá à ń sọ yìí. Tádájọ́ bá tún ní good reason láti má fún yàn ní bẹ́ẹ̀lì. Torí bailable offences ó tún lè má fún wọn ní bẹ́ẹ̀lì. So la fi ń sọ wípé discretion adájọ́ ni. Adájọ́ ló máa wò wípé tí ẹni ìlú bailable offence ló commit. Ètò yẹ kó ń fún ní bẹ́ẹ̀lì tó lè refuse offence tó jẹ́ bailable tó bá ní good reason láti refuse yẹ. Ilé tó dẹ̀ jẹ́ pé not bailable náà tó bá tún ní good reason láti fẹ́ ni yẹn ní bail tó tún lè fún ní bail. Bá àpẹẹrẹ ń sìn tó bá commit murder tó ń sọ pé it is not a bailable offence. Káwá ní wá wà nǹkan sọ́dí ìbálẹ̀ wà á yá. Lọ́dẹ̀ yìí mọ̀ pé facility tó wà ní correction center kò lè cure àìsàn tó ń ṣe. Tó jẹ́ pé ó yẹ kán release ẹ̀ fáwọn aráalé ẹ̀ láti lọ tọ́jú ẹ̀. Wọ́n á ní kó wá aṣọ ọtí tó bá wà reliable wá tó ń gbé jurisdiction bí tó ti ń jẹ́jọ́ yẹn kán dúró fún. Títí tí wọ́n á fi parí kéèsì tá a máa ti lé wá tá a máa lọ sí hospital tá a lọ máa gbàwòsàn. Ọjọ́ tó bá ní kéèsì a máa wálé. So nǹkan tó ń pè ní bẹ́ẹ̀lì náà nìyẹn. Àwọn offences gbọ́ ọ̀pọ̀lọpọ̀ offences ló wà available. Eléyìí tí ó wà available ò pọ̀ rárá. Ìfá murder case náà lọ dàbí pé wọ́n sọ pé kò wà available tàbí bí arm robbery. Arm robbery gan available ni. Ṣùgbọ́n condition àti fún arm robber ní bẹ́ẹ̀lì ó lè difficult ju àwọn offences tó kù. So discretion adájọ́ ni láti wá wò pé available offences yìí sẹ́ni lẹ́tọ̀ọ́ sí bẹ́ẹ̀lì torí àwọn ìdí báyìí máa ń ran ìdí báyìí àbí kò lẹ́tọ̀ọ́ sí bẹ́ẹ̀lì torí àwọn ìdí báyìí. Bá àpẹẹrẹ tá a bá mọ̀ pé tá a bá fún bẹ́ẹ̀lì kó máa sá lọ tẹ́rì bá wà epo lè sá lọ wọ́n lè má fún bẹ́ẹ̀lì. Tàbí tá a bá fún bẹ́ẹ̀lì bá tún lọ dáràn yẹn á tún lọ dáràn sí wọ́n lè má fún ní bẹ́ẹ̀lì. Tàbí tá a bá rí màá pé tá a bá fún bẹ́ẹ̀lì á lọ jeopardize bóyá investigation tàbí á lọ ba evidence náà fẹ́ lò against ẹ̀ ó lè ní opportunity láti lọ bàjẹ́. So adájọ́ á wo àwọn condition tó fi rò pé ó lè má fún ní bẹ́ẹ̀lì ó lè má fún ẹni tó jẹ́ pé offence tó commit bailable ni. Bẹ́ẹ̀ náà ló dẹ̀ lè fún ẹni tí ó commit offence tí èdè bailable ní bẹ́ẹ̀lì. So desecration of the Holy Quran bailable offence ni ní agbègbè kan torí àwọn agbègbè kan wà tó jẹ́ pé death sentence ni. Wọ́n dẹ̀ máa pẹ́ ni tán bá fún ní bẹ́ẹ̀lì tó máa pé tóun bá jẹ̀bi ẹ̀sùn yìí pé wọ́n máa pa òun ní ó lè fẹ́ sá lọ. Capital offence ni ní àwọn jurisdiction kan ní àwọn agbègbè kan. Ó lè jẹ́ misdemeanor ẹ̀ṣẹ̀ kékeré ní àwọn agbègbè kan. So ó wá dìbẹ́ lérí agbègbè tí tó bá ti commit offence desecration yẹn. Tó bá jẹ́ nọ́ọ̀tì ń sìn níbi tó ti jẹ́ pé ó ti máa pèsè ìrí àná ti máa dájọ́ òun tó jẹ́ pé life imprisonment tàbí death sentence ni. Ó lè difficult fún adájọ́ yẹn láti fẹ́ fún ẹni tó bá discriminate Quran ní bail torí wọ́n máa wò pé capital offence ni ó lè sá lọ. Tó bá jágbègbè tí wàá bí Ìlọrin ní south ó lè jẹ́ bí misdemeanor so wọ́n lè fún ní bail. So àlàyé tí mo ní ṣe fẹ́ nìyẹn. Ẹ ṣe ìyẹn ti clear báyẹn ìyẹn ti clear ká wá bọ́ sí ojú iṣẹ́ gangan tí àṣà Yorùbá ti fi sọ wípé kí òfin Nàìjíríà mú jáde níbi dídáná sun Al-Quran. Ọ̀rọ̀ yìí náà. A ti sọ títí lánàá. Tó bá jẹ́ ni tó ń bá program yìí lọ lójoojúmọ́. Bẹ́ẹ̀ni. A ti sọ pé òfin wà tó sọ pé téèyàn bá ti ṣe àwọn tó bá ti wu àwọn ìwà kan tàbí tó ṣe àwọn ìṣe kan tàbí tó sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ wípé àwọn gúrùpù kan wọ́n máa rí pé ó ínsọ́ọ̀tì àwọn ni tó máa jẹ́ ínsọ́ọ̀tì fún àwọn gúrùpù yẹn ó ti di ẹ̀ṣẹ̀. Quran gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ kì í ṣe Quran ẹnìkan. Quran olórin kan kọ orin kan nígbà tán ti jẹ bóyá òṣùpá àdínì ó ní gbogbo mùsùlùmí ó ní Quran gbogbo mùsùlùmí ó
wà ní etí rẹ o. bẹ́ẹ̀ ni ngbà yẹn. Kùránì ti gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ni. Tán bá gbé Kùránì lẹ́ẹ̀ báyìí tán bá ní àwọn wo ló ń lo Kùránì. Ẹni tí ò bá fẹ́ ṣèké, tí ò bá fẹ́ wà sí Jesus, á sọ pé ìwé àwọn mùsùlùmí ni. Tán bá gbé Báíbù lẹ̀, wọ́n á ní Báíbù àwọn Kìrìsìtẹ́nì ni. Tán bá gbọ́ pàǹfà lẹ̀, wọ́n á ní ọpọ́nfà àwọn oníṣẹ̀ṣe ni. Kò sẹ́ni tó máa sọ pé ọpọ́nfà ti mùsùlùmí ni, tàbí kó sọ pé ọpọ́nfà ti Kìrìsìtẹ́nì ni. So àwọn ìwé yìí àti màmọ́ tó ní kò belong to an individual, ó belong sí gúrùpù tí wọ́n pera wọn ní mùsùlùmí. So téèyàn bá ti lọ bà ìwé wọn jẹ́, ó ti ń sọ́ọ̀tì religion wọn nìyẹn, ó ti desecrate ìwé wọn nìyẹn, ó ti tò àwọn tí wọ́n dúró ti ìwé yẹn, ó ti bò wọ́n mẹ́rẹ̀ nìyẹn. So lábẹ́ òfin ẹni tó bá ti ṣe nǹkan tó máa dàbí insult tàbí tó jẹ́ insult fún ẹnìkan tàbí àwọn àjọ kan tàbí àwọn ìjọ kan tàbí àwọn ẹgbẹ́ kan, ó ti commit criminal offence. So Quran kì í ṣe ti Ìlọrin nìkan, ìwé gbogbo àgbáyé ni. Wọ́n lò ní Saudi Arabia, wọ́n lò ní Germany, wọ́n lò ní France, kódà wọ́n lò ní Jerusalem, wọ́n lò ní gbogbo African countries, wọ́n lò ní gbogbo Asian countries, wọ́n lò ní gbogbo American, wọ́n lò gbogbo ní gbogbo Europe. So ìwé gbogbo àgbáyé ni. So anybody ló lè bínú lágbàáyé. Àwọn tó jẹ́ pé wọ́n rí ìwé yẹn gẹ́gẹ́ bí sacred book. So nǹkan tá à ń pè ní desecration ni nǹkan àbùkù tá a bá fi kan nǹkan tó dàbí pé ó jẹ́ nǹkan ẹ̀sìn, nǹkan religion, tá a bá ti fi àbùkù kan. Pàápàá jùlọ àwọn ìjọ tó bá gbé nǹkan wọn lárugẹ, tí wọ́n rí ní nǹkan bàbàrà, tán rí ní nǹkan pàtàkì tí ìdọ̀tí ò gbúdọ̀ bà, táwọn èèyàn gbúdọ̀ fẹnu àbùkù pé. So ẹni tó bá ti wá sọ báwọn fi ẹnu àbùkù pé, táwọn yẹn tó wá di wípé wọ́n ń sọ̀tà wọn ni, wọ́n ń sọ̀tà wọn tó ń ṣe ẹ̀sìn yẹn, wọ́n ń sọ̀tì ẹ̀sìn yẹn, wọ́n ń sọ̀tì Ọlọ́run wọn. So ẹ̀ṣẹ̀ ni ní abẹ́ òfin. So ẹni tó ń béèrè pé ṣé Kùránì jẹ́ ti Ìlọrin ni, ṣé Kùránì ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún Ọlọ́run tó jẹ́ ti àwọn kan ni. Ṣé irú Kùránì tó lọ ń sọ̀kalẹ̀, ṣé irú Kùránì tó lọ ń sọ̀kalẹ̀ níta lọ́nà dáná sun? Tó bá ra Kùránì ẹ̀ tó bá lọ sólé pọ̀rọ̀ yàrá ẹ̀ dé yóò mọ̀. Àwọn tó máa bínú, àwọn tó máa fi lè sọ tẹ̀ ni wọ́n ní mọ̀. Ṣùgbọ́n nígbà tó ti wá sí gbangba àta, ó mìíní kó fẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé yẹ̀yẹ́ ni yín, mo fẹ́ fàbùkù kàn yín ni. Ọlọ́run yín mo fẹ́ fàbùkù kàn. Sacred book tẹ́ gbé lọ́wọ́ mo fẹ́ useless díẹ̀, ní pé kò já mọ́ nǹkan kan. Irú ẹni tó bá ti hùwà bẹ́yẹn, ó ti ṣe gbogbo àwọn tí wọ́n bá jẹ́ pé wọ́n lo irú ìwé bẹ́yẹn ní àwùjọ tiwọn. So àwọn ìdáhùn tó wà fẹ́ni yẹn nìyẹn. Kì í ṣe pé ìwé yìí jẹ́ ìwé ìfitalẹ̀ Ọlọ́run, kò sẹ́ni tó lè lé personal ownership to it. So nǹkan tó bá dé sí Kùránì kan bá ti wà lọ́wọ́ ẹ, gbogbo àwọn tó ń lò yẹn, mo gbọ́dọ̀ respect wọn, kó gbọ́dọ̀ ṣe nǹkan tí wọ́n máa fi sílè kó fàbùkù kan àwọn. Ẹni tó bá ka the gods are not to blame rèé, nǹkan tí Ọdẹ́wálé tó fi pa ọba nínú ìwé yẹn ni. Ó ní àtàbíà insult to myself, ó ní but to call my child bush, ó ní àwùjá ẹsẹ̀. Ó ní àtàbíà insult to myself, tó bá insult èmi fúnra mi o, mo lè fara dà á. Ṣùgbọ́n tó bá insult ìran tí mo ti wá, ó ní màá yà kú ni. Ọba yẹn dẹ̀ kó àwọn jagunjagun lẹ́yìn, ó bá wọn fà á, ó dẹ̀ pa ọba yẹn nínú oko. Ìdí ẹ̀ ṣe pé ẹ̀ṣẹ̀ kan ni wọ́n tẹ̀jú pé wọ́n sọ pé wọ ara igbó yìí, wípé igbó ló ti wá. Ìwọ ọmọlẹ́gbó, ìwọ ọmọlẹ́gbó. Ní ọmọlẹ́gbó tó wọ́n fi rìn wọ́n fi wó igbó tàbí yàn. Ìlú tí ò lajú ló ti wá, ó rí pé wọ́n ìsọ́ọ̀tì ìlú bí tó ti wá. Ìbínú ló fi fọ́ ọkọ́ náà ọba yẹn lórí tó dẹ̀ kú. So ẹni tó bá ti sọ̀rọ̀ tó bá ti ń sọ̀ tó lè bí ẹnìkan nínú wípé ó ń sọ̀ tó ń ní, tó wá lè dárúgúdù sílẹ̀, tó lè dárúgbòdìyàn sílẹ̀, ẹni yẹn ti ṣẹ̀ lábẹ́ òfin, ó ti commit crime. So ẹni tó bá ti òfin wà
ẹni tó bá lọ wo section 124 of criminal law of Lagos State ní Lagos State ìdíwà ẹ̀gán desecration yẹn wọ́n sọ̀rọ̀ bá dípò insult àwọn tí wọ́n gbé ẹ̀sìn yẹn lọ́wọ́ ní insult ló jẹ́ so offence ni wọ́n bá wo criminal code àti penal code táà lò ní south àti ilé táà lò ní north section 204 nìyẹn wà níbi tó ti sọ̀rọ̀ US imam wọ́n mẹ́nuba àwọn section yẹn dáadáa nígbà tí wọ́n sọ̀rọ̀ lánàá náà tó tó lẹ́sẹẹsẹ bóyá 210 to 213. 210 to 213 210 wọ́n sọ 211 wọ́n sọ 212 wọ́n sọ 213 yes. wọ́n mú lánàá so yàtọ̀ fún yẹn kẹ́ni yẹn náà tún padà lọ wo criminal code tó tún wo section 204 kó wo penal code section 204 kó wo criminal law of Lagos State of section 124. láàrin mọ̀ pé gbogbo nǹkan tó rọ̀ mẹ́sìn téèyàn ò gbọ́dọ̀ fi ẹnu àbùkù kan ẹ̀sìn tó wà ń bẹ̀. tó ẹ̀bẹ̀ náà ni blasphemy ṣe wá gẹ́gẹ́ mo ṣe sọ tó bá ti blaspheme ẹ mọ̀ pé wọ́n á ń blaspheme individual. Bible sọ pé blasphemy is against the Holy Spirit. tó ẹni tó bá bú Ọlọ́run ẹni tó bá bú Jésù ànábì Ìsá alayhi salatu wa salam blasphemy nìyẹn. ẹni tó bá fẹ́ ẹnu àbùkù kan Quran blasphemy nìyẹn. tó òfin blasphemy wà tó sọ wípé òkè ìwọ tó bá ti fẹnu àbùkù kan àwọn nǹkan tó wà sacred ibi tá a ti lè rí sacred religion ni a lè rí sacred níbi nǹkan míì tó yàtọ̀ sí religion. tó káwọn èèyàn wá wí pé ẹ̀yìn kan lọ jó ìwọlé ẹgbọ́n tó bá fẹ́ pé Quran kan á sọ pé ìwọlé Quran. the Holy Quran bẹ́ẹ̀ ni. omi ní bó ti di sacred object. mọ́sálásí ibi téèyàn ti ń kírun sacred place ni. the Holy Mosque. ẹni tó bá lọ bẹ̀ tó lọ bá mọ́sálásí jẹ́ ẹni tó bá lọ yíìdì tó lọ bá yíìdì jẹ́ sacred place ní gbogbo àwọn nǹkan wọ̀nyẹn. ibi táwọn èèyàn bá ti ń jọ́sìn fọlọ́run. tó bọ̀ táwọn tó kù bá rí ibi táwọn ti ń jọ́sìn fọlọ́run tiwọn gẹ́gẹ́ bíi sacred problem tiwọn nìyẹn. Islam làwọn bá wí. mo ní Islam làwọn bá wí. Islam làwọn bá wí. Islam rí tiwọn gẹ́gẹ́ bíi sacred tó ẹ̀dẹ̀ láti bá wọn rí pé sacred ni. tó tí Christian ò bá rí tẹ̀ bíi sacred tó ní tẹ̀sí ò bá rí tẹ̀ bíi sacred ṣùgbọ́n òfin ní Nàìjíríà ti sọ pé ibi tó bá ti jẹ́ sacred place gbogbo wa mọ̀ pé mọ́sálásí báyìí àdìwọ́ bàtà wọ́ bẹ̀. bẹ́ẹ̀ni. torí kó jẹ́ sacred place. tọ́ba ka báìbù wọn dáadáa nígbà tí Ọlọ́run fẹ́ kọ sí Mósè ó sọ pé kó bọ́ sálúbàtà ẹ̀. ìkìlánà aláìka innaka bilwadil muqaddasi tuwa Quran gbé jáde bẹ́ẹ̀. so ká máa wo bíbélì wọn náà wọ́n ní kó bọ́ sálúbàtà ẹ̀bẹ̀sẹ̀ ìpè torí ibi tó wà yẹn. àyè tó mọ́ ni. láti di sacred place. so mùsùlùmí torí pé wọ́n rí ibi táwọn ti ń jọ́sìn wípé sacred place ni gẹ́gẹ́ bí Quran ṣe sílẹ̀ gẹ́gẹ́ bí Bible gan ṣe sílẹ̀ ni wọ́n ṣe kí wọ bàtà wọbẹ̀. ṣùgbọ́n àwọn tó kù wọ́n wọ bàtà wọ tí wọ́n torí bẹ́ẹ̀ kò kì í ṣe sacred. so ẹni tó bá wá fi ẹnu àbùkù kan nígbà tí ò sì kì í ṣe sacred place yẹn wọ́n lè sọ pé commit blasphemy. so gbogbo nǹkan tá a gbọ́dọ̀ gbé lórí perspective nìyẹn. ìpè téèyàn bá gbé bẹ́ẹ̀ ní àárín kàràgbá tá bá ba fi kólẹ̀ kò sẹ́sẹ̀ ń bẹ́ẹ̀. ṣùgbọ́n ẹni tó bá gbé báyìí ẹ̀ tó sọ pé wúrà ni ẹni tó bá wá lọ fi wúrà kó tó lọ fi kólẹ̀ wọ́n ti mọ̀ pé lọ fẹ́ràn nìyẹn. bẹ́ẹ̀ni. torí ẹni tó pe tiẹ̀ ní àkàràgbá kí náà bá àkàràgbá ṣe a fi ń kólẹ̀ ni kí náà fi wúrà ṣe à ń tẹ́ṣọ̀ wúrà ni à ń pọ́n wúrà lé mi. so Islam pẹ́sìn wọn lé wọ́n pọ́n kúrà wọn lé wọ́n pọ́n mọ́sálásí wọn lé. so ẹni tó bá wá sọ pé òun wá lórí láyà òun wá lọ discriminate àwọn divine places tí Muslim rí gẹ́gẹ́ bíi divine ó mìíní pé ó tọ́jà. Muslim dẹ̀ ní mú fi lò lọ́wọ́ rẹ̀ pé kó lọ dápá tàbí kó lọ dá lù ú ilé ẹjọ́ náà ni ó fà á sí lọ́wọ́ pé kán bá òun ṣèdájọ́ fún gẹ́gẹ́ bí ìlànà òfin. so ẹni tó wá ń béèrè pé ṣé
ṣé Ìlọrin jẹ́ lónìí Kùránì ni Ìlọrin wà lára àwọn tó ní. Máa tún fún ẹni ní àpẹẹrẹ kan kẹ́nìkan bá fẹjọ́ wípé ilẹ̀ mi rèé kẹ́nìkan wá gbọ́ síbẹ̀ ẹnìkan máa fẹjọ́ ó pẹjọ́ ìgbésẹ̀ nìkan pé ẹni yẹn fẹ́ gbalẹ̀ lọ́wọ́ lágbájá tó wá mọ̀ pé tán bá gbalẹ̀ yẹn lọ́wọ́ lágbájá tó bá bọ́ sí ọwọ́ ẹni tó pẹjọ́ yẹn òun náà máa pàdánù àǹfààní tóun ní lórí ilẹ̀ yẹn á pè lọ́ọ̀yà ní kó lọ jọ́ ìmọ̀ kéèsì yẹn kóun náà lè lọ dìfẹ́ǹdì íńtírẹ́sì tóun ní lórí ilẹ̀ yẹn. So àwọn Ìlọrin wọ́n ní fẹ́ lórí Quran lórí ìwé táwọn náà gbé lọ́wọ́ tó wà lára nǹkan táwọn náà tí wọ́n bá bàrà tí wọ́n pọ́nlé ni àwọn náà jáwùjọ mùsùlùmí. Tó bá jẹ́ pé agbègbè tí wọ́n lẹ́nìkan ti wá fẹ́ fẹnu àbùkù kan Quran kò ní dúró de àwọn tó wà ní Saudi láti wá jà. Tí Saudi bá wá gbọ́ pé Ìlọrin wá ń jà lórí Quran o Saudi náà lè wá darapọ̀ wípé Kùránì wa náà lẹ́ni tó ṣe dé eléyìí. We are in support. Afghanistan náà lè wá darapọ̀. Tó fi àgbáyé bá fara tó bá fara. Àwọn Kánò lè wá, Sókótó lè wá. Kánò lè wá, Sókótó lè wá. Ìwọ́lá wa. Torí pé kìíní àjọ ni property wa ni. Wá fẹnu àbùkù kan. Ẹni tí ò wẹjú ẹrù ò bá mọ́ o. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Oníkálukú á wá dìde láti wá dáàbò bo nǹkan tó gbé lọ́wọ́ yẹn. Ká má sọ pé ìgbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ ibo ló wà. Ẹ̀rí gbà tí ọ̀rọ̀ ìjáàbù ṣẹlẹ̀. Ọmọ tó ní ìjáàbù gan ó lè má mọ̀ pé òun lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin ṣùgbọ́n àwọn tó mọ̀ pé lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin wọ́n lọ lájà. Ó wá ìdájọ́ yẹn wá di ìdájọ́ gbogbo ayé. Wípé ní gbogbo owó ti gbogbo ìdájọ́ gbogbo Nàìjíríà ní gbogbo Nàìjíríà báyìí ó ti di òfin. Wípé ẹni Muslim méjì tó gbọ́dọ̀ wọ ìjáàbù láìsẹ́ni tó gbọ́dọ̀ ṣí lójú wò. Ṣùgbọ́n níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kì í ṣe gbogbo wọn ni wọ́n mọ̀ sí. Ṣùgbọ́n àwọn ìwọ̀nba tó mọ̀ sí wọ́n dìde. Wọ́n wá gba ìdájọ́ fún gbogbo àwọn mùsùlùmí obìnrin Nàìjíríà lórí ọ̀rọ̀ ìjáàbù kìmọ̀. Tó bá jẹ́ pé kò jẹ́ fún gbogbo ayé ẹni tó pẹjọ́ yẹn nìkan lẹ́jọ́ yẹn máa gbè wípé wọ nìkan o ilé ẹjọ́ tẹ́ ẹ láàrin pé máa wọ ìjáàbù ẹ. Ṣùgbọ́n ilé ẹjọ́ wa sọ pé ìwọ nìkan tó gbẹ́jọ́ wá ó ní gbogbo ọmọbìnrin mùsùlùmí tó bá ti wọ ìjáàbù ẹnìkan kan ò gbọ́dọ̀ àráàsì ẹ̀yìn lórí. Kódà tẹ́lẹ̀ àwọn nọ́ọ̀sì ò kì í fẹ́ káwọn mùsùlùmí lo ìjáàbù wá fi iṣẹ́. Bẹ́ẹ̀ni. Wọ́n lè sọ pé ká má lò báyìí wá síbi iṣẹ́ torí òfin Supreme Court ti fòté lé. Kẹ́ mo ṣe sọ lánàá tí Supreme Court bá ti dájọ́ kò ti dòfin. So anyway àbá jẹ́ school ni ọba jẹ́ exam ló fẹ́ ṣo anywhere ọmọ mùsùlùmí ó lè lo ìjáàbù káàkiri gbogbo Nàìjíríà. Yàrá kì í ṣe gbogbo Nàìjíríà ló pe ẹjọ́ yẹn. Ṣùgbọ́n gbogbo àwọn tọ́rọ̀ yẹn wá kàn òfin yẹn ti wá gbé wọn níjà. Bẹ́ẹ̀ náà ni tọ́rọ̀ bá kan ẹnìkan ẹni tọ́rọ̀ yẹn máa kàn gbogbo wọn lè dìde láti wá gbé ẹnìkan yẹn ní ìjà. Tó ẹni tó ń béèrè ní ọ̀rọ̀ nípa Quran sìn ó yẹ kó ti jẹ́ ní àgbọ́yé wípé Quran o kì í ṣe ìwé ẹnìkan ìwé gbogbo àgbáyé ni gbogbo àgbáyé ló dẹ̀ lè dìde láti fẹ́ǹdì ẹ̀. So kì í ṣe ìwé Ìlọrin. Ẹ ṣe. Ṣùgbọ́n Ìlọrin ní vested interest nínú ẹ̀. Bí àwọn Ọ̀ṣun state bọ́n ṣe ní vested interest, Ìbàdàn ní vested interest, bí gbogbo northern state ní vested interest. Omi ní pé property àjọ ni gbogbo wọn ní. So anybody nínú gbogbo àwọn tí wọ́n jọ ní ìhín ló lè dìde láti wá dìfẹ́ǹdì ẹ̀. Téèyàn bá so Kùránì nínú lẹ́kọ̀ọ́, àwọn ará Kánò lè wá mú wọn lọ try ní Kánò. Tó bá jẹ́ Christian wọ́n lè má fi ṣẹ̀rí àtúráì ẹ̀, má fi penal code try ẹ̀, tàbí kan fi criminal code kan fi try ẹ̀. So àwọn nǹkan tó wà ní ẹ̀yìn yẹn. Ẹ máa ṣóhun. So ẹnikẹ́ni tó bá ti ṣe nǹkan táwọn àwùjọ tó ń lo nǹkan yẹn bá rí pé ó tàbùkù àwọn, ó yẹpẹrẹ àwọn, ó po àwọn mọ́rẹ̀, ó fojú àwọn gbolẹ̀, ó yẹ̀yẹ́ àwọn, máa gbé ìgbésẹ̀ láti òfin láti fi mú ẹni bẹ́ẹ̀ lọ́rin.
so kùránì tí tani ọlọ́run ya kò yá ní kọ̀rọ̀ ìyá rẹ̀ ó wá sí gbangba káwọn ẹni tí ó lò ó kó lè bí wọn nínú kó lè fàbùkù kan wọn. bí kí lẹ fẹ́ ṣe. ìyá wọn wípé nǹkan tẹ́ ẹ gbé lọ́wọ́ rèé òun ni mo ya tó ya yìí òun ni mo sun níná tó sun níná yìí. La ilaha ilẹ̀ wa ń pọ́n lé. La ilaha illallah. òun yẹ̀yẹ́ wọn ó tàbùkù wọn ó fojú wọn ó fi gbolẹ̀. so nǹkan wọ̀nyí ó dẹ̀ bí wọn nínú òun ni wọ́n fi yá ni wọ́n fi lọ gbé. so gbígbé sẹ́dẹ̀ ṣègbè sìn gan kò tí ì dá lérí kùránì tó jó níná. àwọn ìdìbò ìlàkọ̀ọ̀kan tó wá sí ẹnu àbùkù kan tó dárúkọ wọn specifically tó fi allegation tí ìṣe tí wọ́n kàn wọ́n ẹjọ́ ẹ̀ ló sì ń jẹ́ kò tí ì jẹ́jọ́ Quran. bí bá ṣe fi màláàmà máa ń ṣe wá ń sọ lẹ́yìn báyìí wípé lérí Quran nípa ẹjọ́ ẹ̀ bóyá ọ̀sìn 17 àbí nǹkan bọ́ ọ̀sìn 7 ni. on the 7 ni on the 7 ó jẹ́jọ́ Quran ni. tó kò tí ì jẹ́jọ́ Quran tẹ́lẹ̀. tó anybody ló dẹ̀ lè dìde. ojojú kándù lọ níjọ́ tó ń jó ní Kùránì ojojú kándù lọ. àwọn Yorùbá àbáwọn oníṣẹ̀ṣẹ̀ náà máa ń ní ọmọdé burúkú. láìla gbogbo ojú ẹ̀yìn orí èkó òjọ́ ni orí ń jà ní. ẹ wo lọ́yà ẹ̀yin lẹ ṣe òjòjàre. mò ń bọ̀ wọ olúwadẹ̀ rí ńgbà míì. ìyálógún ọdún. ó ti má jálógún ọdún. tòmájọ́ tí ọwọ́ tọ́lọ̀ bá wá rẹ́jì tẹniyẹn tó bá wá náwó gẹ́ nìyẹn. kódà àwọn èèyàn ti lè gbàgbé ibi tó ti ṣẹ̀ wá. ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n ti lè gbàgbé. wọ́n wá máa wọ́ndà ẹgbẹ́ irú ìyàwó ló wá ń jẹ ní ta ló ṣẹ̀. ta ló ṣẹ̀ la ilaha illallah. so ẹni tó bá wá ṣe làákàyè báyìí bí malamizu wo ṣe sọ lẹ́ẹ̀kan sí pé kì í ṣe ilé ẹjọ́ kan ló fìyà jẹ kì í ṣe ilé ẹjọ́ kan ló gbé sí kọ́sọ́dì kì í ṣe lọ́ọ̀yà kan ló gbé sí kọ́sọ́dì òfin ni tọ́nà má dẹ̀ fẹ́ múyàn kò ní sọ̀kalẹ̀ wá tọ́nà má dẹ̀ fẹ́ gbàyàn lànà kò ní sọ̀kalẹ̀ wá ìgbà tó fẹ́ tú àwọn ọmọ Ísírẹ́lì lẹ̀ nínú oko ẹrú Egypt Ọlọ́run sọ̀kalẹ̀ wá ó gbé Musa. ó gbà náà Musa dìde sí wọn ni. bẹ́ẹ̀ni nígbà tí Musa dẹ̀ sọ pé ó dàgbò oníwà incapacitated díẹ̀ ó tún gbé sọ̀pọ́tà sí. ó fi Haruna tẹ̀lé. ìlágbára ó parí o. torí ṣe tọ́lọ̀ fẹ́fẹ́ jẹ fìyà jẹ ta lọ́lọ́rin Ọlọ́run náà ò tún ní sọ̀kalẹ̀ wá àwọn kan náà ló máa jẹ́ kó ó tẹ̀ sí lọ́wọ́. ní agbègbè tí tèmi ti wá wọn ní tọmọdé bá da epo nù ó lè má jẹ̀yà. bóyá ọjọ́ tó bá wá da omi nù ló ṣẹ̀ wá máa jìyà epo tó ti dànù. àwọn èèyàn wá máa wọ́ndà pé epo mi ló dànù. níjọ́ tó depo nù gan ẹ̀ ná tó báyìí. wọn àti ẹ̀nà wọn ti ẹ̀dì máa nà rárá kankan mọ́jú ká mú mójú kúrò. ìtumọ̀ ẹ̀ ní pé bóyá ẹ̀sùn wọ̀nyí ò tí ì kún ó lè wá jẹ́ nǹkan kékeré ló kù ẹ̀sùn kásùnwọ̀n yẹn wá kún ìjọ tó bá wá di kínkínní yẹn á wá jìyà gbogbo àsùnwọ̀n tó ti ń rejọ látọjọ́ yìí. so ibi Ọlọ́run ló bá tani Ọlọ́run òun ló fi language in a correctional center tó jẹ́ pé level ọ̀fẹ́ tó yẹ kán easily béèlì ẹ̀ láì bàyàn lóògùn. ó wá di pé béèlì yẹn ló wá ṣe é ṣe wá di ẹ̀bẹ̀. èyí tó la Ọlọ́run ló dé. èyí lágbára o. gẹ́gẹ́ báwọn tó sọ̀pọ̀tẹ̀ náà ṣe ń sọ pé àwọn tó ṣẹ̀ṣẹ̀ tó ní lájú tiẹ̀ lọ́gán wọ́n fún wọn béèlì náà. ó yẹ kó náà gba béèlì náà. ṣùgbọ́n kí ló wá fà á tí gbogbo setback yẹn ti wá dé bá pápòdé ti wá dé bá gbogbo ìgbésẹ̀ tán gbé. Ọlọ́run ṣe táà ti fìyà jẹ nù ẹgbẹ́sọ̀ fún láì. Ọlọ́run máa fìyà jẹ wá. Ọlọ́run máa fìyà jẹ wá. so káwọn èèyàn kan jòkóó kán lọ ṣe làákàyè kán mọ̀ pé ní ti ṣẹ̀ séyàn ó dẹ̀ ti ṣẹ̀ sọ́lọ́run tọ́wọ́ èèyàn bá ka Ọlọ́run owó Ọlọ́run ṣáàka gẹ́gẹ́ tí bẹ́ẹ̀ ṣe máa ń sọ ta ló wá fẹ́ gbàdúrà sí báyìí. nínú àwọn oníṣẹ̀ṣẹ̀ yẹn gan wọ́n máa fẹ́ pé Ọlọ́run á yọ kúrò ńbẹ̀ àbí wọ́n ṣe ń gbàdúrà àwọn kọ́ yẹn. bẹ́ẹ̀ ni o. ẹni tó wá ń béèrè pé ta lọ́lọ́run yẹn gan tí ò tẹ̀ ní bìlíìfù nínú Ọlọ́run yẹn. ọ̀rẹ́ mi
ọ̀rẹ́ mi DJ YK sorry sir ọ̀rẹ́ mi DJ YK ńjọ́ tó kọ́kọ́ wà ńbẹ̀ tó pọ́jọ́ mẹ́rin ó ní Ifá wà pẹ̀lú ẹ̀ ńbẹ̀ Ifá wà pẹ̀lú ẹ̀ ńbẹ̀ àmọ́gbà tó yá Elédùmarè kábíyèsí ọba yóò kúkú yọ ní wí. Ẹ̀tọ́ bá jẹ́ pé Elédùmarè ó sì dá ọ̀pọ̀lọpọ̀ wọn Ọlọ́run ta lọ́dọ̀ yẹn gan Ọlọ́run gan ni wọ́n ń lò. Ẹ̀fọ́ náà jù yín lọ Ọlọ́run tó átàrí tó kú. Adúpẹ́ fọ́lọ́run alhamdulillah. Ẹ̀bọ̀ sì jẹ́ ń gbà pé Ọlọ́run kan wà bí kan. Ọlọ́run ṣe wọn adúpẹ́ lọ́wọ́. Orí gbàgbọ́ ìrọ̀mọ́ Ọlọ́run tán bá pè yẹn. Tó bóyá tó bá wá ro sẹ́ǹsì ẹ̀ o tó bá padà sọ́dọ̀ Ọlọ́run tó wá rí màgbé Allahu Akbar. Allahu Akbar. Ẹgbẹ́ ni tó ń béèrè yẹn jálajàlá ìlú ni o. Omi ni potent, omi ni science, omi ni everything. Illa jalalu. Omi ni láúlà. Wala quwwata illa billahi al-aliyyil azim. Kò sọ́gbọ́n, kò ságbára, kò sálùmọ̀kọ̀rọ̀ yìí, kò sóhùn. Muhammad al-Awwal. Salahuddin. Allahu Akbar. Bàbá tó bá wá padà níbi Allahu Akbar yóò ṣe sọ ní Arabic tóbi Yorùbá fẹ́ bí Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi. Pé mo ti wá mọ Ọlọ́run báyìí. Òun náà ti dá mọ́, ó ti dọ́lọ̀ mọ́. Ó ti dọ́lọ̀ mọ́. Ti dọ́lọ̀ torí tó sọ fún mi níjọ́ tí mo lọ sí prison ni pé ó ní tó jẹ́ ìbànújẹ́ jù fún un láyé. Tó jẹ́ ìbànújẹ́ òun búyàn, òun báyàn lórúkọ jẹ́ yẹn. Jẹ́ ìbànújẹ́ fún òun. Ó ní tó jẹ́ ìbànújẹ́ fún òun jù láyé tó máa ń regret báyìí láyé níjọ́ tó ń dáná sùkúránì. Allahu Akbar. Kó wá padà sí Ọlọ́run kó máa gbọ́ lọ́run wá o. Èdè kó wà nìkan Ọlọ́run bá tóbi lọ́ba ní o. Allahu Akbar. Ọ̀sẹ̀ mi lè sọ nìyẹn. Ẹ ṣé bàbá wa. Ọlọ́kùnrin ṣe tó, olóhùn lè ṣe tó. Wọ́n bá àwọn Mùsùlùmí bẹ́ẹ̀ ni wọ́n ń tọrọ. Tẹ́lẹ̀ ọ̀kan náà padà dáná ti gbọ́ pé náà ti bẹ̀rẹ̀ láti gbà tó ti yẹ wọ́n. Ìbá ti parí, ẹjọ́ ìbá ti parí. Ẹjọ́ ìbá ti parí. Malam Yusuf ṣàdúrà fún yín o. Àmì Ọlọ́run. Ẹ̀sìn Yorùbá ẹ ṣé jàre ẹ ṣé sáà dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé. Ẹ̀sìn Yorùbá ẹni ọmọ Yorùbá kò òye wa o, ǹjẹ́ wí òye wa o. Ẹ̀sìn Yorùbá page àbí ẹ̀sìn Yorùbá kìíní ó ní ọmọ Yorùbá kò yé wa o. Ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín o. Alhamdulillahi rabbil alamin. Lọ́yà wa àti Malam àwọn náà dá wa lẹ́kọ̀ọ́ lálẹ́ yìí. Ọlọ́run á gbàdúrà gbogbo wa. Tó nítorí bá bọ̀ ní kóòtù lénìí wọ́n ti withdraw ẹjọ́ ti high court nígbà tí wọ́n ti fún ta lọ́lọ́ ní bail ní magistrate court. Kọ́lọ́n kó wọlá wo ṣètò nínú àánú ẹ̀. Kọ́lọ́n kó gbàdúrà wa, kọ́lọ́n kó má fi wá sílẹ̀. Gbogbo ẹni tẹ́ join wa lálẹ́ yìí ẹ ṣé adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Ọlọ́run á bá sàkálùkù yín lẹ́san olóore. Tó bá di láàárọ̀ ọ̀la á pàdé lágbára Ọlọ́run. Á pàdé ní agbára Ọlọ́run. Ìyàwó Àdùnní Ebúdọ́lá fòṣùwọ̀ mú kí yẹn káàbọ̀. Ebúdọ́lá ó láìkó kọ yín yẹn. Dáàdì ńkọ́ ẹ bá ń kí wọn o. Ìyàwó fòṣùwọ̀ nìyẹn. Ọlọ́run àwọlá nàbí láti fòṣùwọ̀ ní London ojú òní tì yín. Gbogbo ẹni tẹ́ join Princess Oníyẹ ẹ ṣé mà. Ọlọ́run ìyàwó ẹ wá kọ́gbọ́n ẹ ṣé bàbá wa Igoro Zubair ẹ dákun ẹ má bínú mo miss call yín rẹpẹtẹ lénìí. Ẹ má bínú ẹ dákun mo wà ní meeting kan ni. Ọlọ́run àwọlá bó ṣe tó nínú àánú ẹ̀ ẹniwẹ̀jú lẹ́rù bá látọ̀dún ẹ̀rù bá ẹniwẹ̀jú mà ti kájú ẹ̀ ńlẹ̀. Alhassan Jubril Akada òkè ẹniwẹ̀jú mà ti kájú ẹ̀ ńlẹ̀ ẹniwẹ̀jú kẹ ẹniwẹ̀jú lẹ́rù bá ẹniwẹ̀jú tó ti kájú ẹ̀ ńlẹ̀ tipẹ́. Níjọ́ tó níyì ni ẹniwẹ̀jú lẹ́rù bá. Abdulrafi Abdulrahman you are welcome. Ìjọ tó níyì ni ẹni wẹjú lẹ́rù bá àwọn àtàlẹ̀ tí ní ẹni tó ń lẹ́jú kójú ẹ̀ ńlẹ̀ sẹ́ni tó wẹjú òkójú ara ẹ̀ ńlẹ̀ báyìí nísìn. Gbogbo tó ń lọ àwa gan fúnra wa orí kíní la ti ń gbọ́ nísìn. Àná la tó mọ̀ pé wọ́n ti gbẹ́jọ́ wọ kóòtù o. Àná la tó mọ̀ pé wọ́n ti gbẹ́jọ́ Kùránì wọ kóòtù ní 7th of November. Ọlọ́run kó wọlá bó ṣe tó nínú àánú ẹ̀ kọ́lọ́run kó gbàdúrà wa kó yọ́nú sí wa. Ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ yín tẹ́ join wa lálẹ́ yìí. Oríire ayọ̀ ìdùnnú á jẹ́ ti gbogbo wa lápapọ̀
àtọkùnrin àtobìnrin àtẹni tó wà nílẹ̀ àtẹni tó wà lókè òkun ẹ ránu Ọlọ́run ọba gbà àwa náà ránu Ọlọ́run ọba gbà o. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. والسلام عليكم ورحمة الله وبركاته.